So ìbà fọlọ́wọ́n ọba mi ìjọ àrí ìlú àlá ọba mi àjíjọjọ́ kúdà. Mo lọ́lọ́ mi ò gbẹjọ́ wẹ́wẹ́ kí sámà. Ọ̀rọ̀ wa ò gbẹjọ́ wẹ́wẹ́. Ó yẹ ká mọ dúpẹ́ lọ́wọ́ aláwùrà bí náà ni. Ṣé ẹ mọ̀ wípé kò sọ́ba méjì tó yẹ ká fògo fún bí kò sọ́lọ́wọ́n ọba mi ìgbà náà ni. Ire gbogbo, ọlá gbogbo, ìbùkún, ìyìn, òun ògo fọ́ba mi aláwùrà bí. Ọmọ ìdàlà ẹgbẹ́ kájọ yọ. tó ẹ jẹ́ ká kí yín lẹ́ṣọ̀ọ́ ká kí yín tológun káàbọ̀ sílé agodo lónìí Mistura àbò ní bá ń kí àwọn èèyàn wa káàbọ̀.
ká mọ dúpẹ́ lọ́wọ́ aláwòrán bí náà ni ṣé ẹ mọ̀ wípé kò sọ́ba méjì tó yẹ ká fògo fún bí kò ṣọlọ́wọ́ bá mi ìgbà náà ni ire gbogbo ọlá gbogbo ìbùkún ìyìn òun ògo fọ́ba mi aláwòrán bí. ọmọ ìgbàlà ẹgbẹ́ kájọ yọ. tó ẹ jẹ́ ká kí yín lẹ́ṣọ̀ ká kí yín tológun káàbọ̀ sílé agodo lónìí Mistura bó ní bá ń kí àwọn èèyàn wa káàbọ̀. ẹ káàbọ̀ sórí ètò wa lẹ́nìí ètò amúlùdùn ètò yín ètò wa ètò tí gbogbo ayé máa ń gbádùn nítorí wípé ilé ayé yìí gan-an ilé ayé
ó ti fẹ́ máa polúkúrú muṣu kọ́lọ̀ má jẹ́ kó polúkúrú muṣu lọ́dọ̀ wa nítorí ẹ̀ la ṣe mú ètò yìí wá tó máa mú inú wa dùn tó máa múlù dùn àwa entertainers of life. Èmi ọmọ yìí náà ni mo tún ti dé sórí ètò lẹ́nìí pẹ̀lú Omoloju Olodumare èmi Mistura ọmọ Bọ́láńlé ọmọ Ṣàṣọrí Asunramu ewu òsì ọmọ owó àrùn làyíbó ó máa ró dẹdẹ egun ọmọ àfikòkò wọn lẹ̀kẹ̀ fáàlì ọdẹ sọ̀rọ̀ jù lójú. tó mo rí bó ṣe ń kíra rẹ ó yẹ ká mọ dúpẹ́ lọ́wọ́ aláwòrán bíi Ọlọ́run ọba tó jẹ́ ká rí ọjọ́ tèmi láyọ̀ àti tàlàáfíà ṣé o mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ láti ìjẹ́jọ́ tí wọn àtún láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí lónìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n sùn tí wọn kò jí mọ́ ìjọ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló wà lórí ilẹ̀ lónìí náà tó jẹ́ wípé pẹ̀lú bí wọ́n ṣe wà lórí ilẹ̀ wọn kò ní àǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò wọ́n wà nílé ìwòsàn àbí òye ọ àwọn kan wà tó jẹ́ pé wọ́n lọ́gbà ẹ̀wọ̀n àbí òye ọ ọ̀pọ̀lọpọ̀ ló sì ti kú àmọ́ Ọlọ́run bá mi ìdù àkóṣe tiwa bẹ́ẹ̀ kì í ṣe wípé a fi ń yọ gbogbo àwọn bẹ́ẹ̀ náà ni òbí kò ṣe pé a fi ń gbórúkọ Ọlọ́run ọ̀bàgà náà ni. òun náà ni Wàsíù fi kọ́ pé kì máa ń ṣe mímọ̀ ṣe àìmọ̀ṣe akọ́ra mi kàdára láwù ní ọ̀bà mi mọ̀ ó barista ló kọ́. orin yìí náà ni. orin yẹn fẹ́. Ọba tó jọba lọ. Presidency kábíyèsí. Ọba tó jọba lọ. Supremacy kábíyèsí. Supremacy kábíyèsí ọba tó jọba lọ. Mistura aṣọ rántí wípé òní ni ọjọ́ ìsinmi. Bó bá wo ojú ọjọ́ bó bá wo aago bó bá gbogbo ẹ̀ ṣe rí ó rí wípé gbogbo ẹ̀ lóró dẹ́dẹ́dẹ́ gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bà mi ìdùn àbóṣe tó. Èní ni ọjọ́ 19 oṣù kẹta nínú ọdún 2017 ìjọ mọ̀ pé nǹkan kan tẹ̀ mọ́ ń yà mí lẹ́nu lọ́rọ̀ Ọlọ́run ọba mi ìdùn. èwo ló tún yẹ lẹ́nu nú ẹ̀. Nígbà wo la sì bẹ̀rẹ̀ ọdún 2017? Àmú January àmú February oṣù March náà tún la wà bọ́ bá rántí láyé ìgbà tá a máa ń ṣírò ṣẹrẹ èrèlé ẹrẹ náà ibẹ̀ yìí ògbóni. ààrẹ ọmọ Ògún àwẹ́wẹ́ ọ̀wà àwàdélú ọ̀pá èmi kò mọ̀ nǹkan tó mọ̀. ṣé wọn náà ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wò ló lọ ṣé tìjọba ni àbí tìta aládàáni tìjọba ni ó jẹ́. federal school ni mo lọ báwo la ṣe máa pè é. federal sọ bọ́ bá sọ pé federal ilé ìwé ẹ̀kọ́ àpapọ̀ ní federal lédè Yorùbá. alápapọ̀ mo lọ. alápapọ̀ ló lọ ìyẹn ò ní pé ilé ẹ̀kọ́ ìjọba ló lọ kì í ṣe ilé ẹ̀kọ́ aládàáni. àlàlọ́lé aláàlówó. aládàáni. èmi ò kì í ṣọmọ tọ́bí pẹ̀lú silver spoon. tèmi wá lò rò pé so wá rò pé ọmọ bọ̀tí ló pè mí ni. ìwọ́n jọ bọ̀tí àwọn bọ̀tí ló máa ń lo ilẹ̀kẹ̀ rẹ́ẹ̀dì tó lò ní àti fìlà rẹ́ẹ̀dì. ṣé bó ṣe rí mi ṣé mo jọ ọmọ bọ̀tí. anyway ká tẹ̀ wò ná ẹni tó jọ àwọn ìbílẹ̀ ló jọ ìbílẹ̀ holdings. èmi jọ ìbílẹ̀. ìbílẹ̀ holdings. èmi jọ ìbílẹ̀ mò ń bọ ọkọ lẹ̀ wọ́n wọ̀ rí gbogbo rẹ̀ ni mò ń kọ́ lẹ̀ èmi ló jọ ìbílẹ̀ bọ́ba ya èyí ràn ọ́ létí. káàkiri àwọn èèyàn akábọ̀ sórí ètò gbogbo yín la kí pátápátá lólódì ẹnìkọ̀ọ̀kan èmi ọmọ yín Omoloju Olodumare bí ẹ ti mọ̀ bí ẹni mowó náà ni mo tún dé sórí ètò lónìí bíbá pẹ̀lú Mistura Asunramu àwọn nìkan kọ́ ló wá sórí ètò lónìí díje mọ̀ bí ń bẹ pẹ̀lú wa nílé agodo lọ́hùn òun la mojú ẹ̀rọ wa tó ti ń bá wa tó gbogbo rẹ̀ pọ̀ náà bó ṣe yẹ kó ṣe lọ bó ṣe ń ṣe kan alápá kan ní ọwọ́ bọ́tìnì lọ́hùn bẹ́ẹ̀ náà ló ń fi èkejì ló fi ń bu ata sẹ́nu gbogbo ẹ̀ láǹfààní láti máa rí díje mọ̀ fún nínú stúdíò àìrí gbogbo nǹkan tó ń ṣe làwárí ń bẹ̀ àmọ́. àwárí pátá àárí gidi gan. gbogbo ẹ̀ náà la rí pátápátá bó lọ́dọ̀ rẹ ṣe rí lọ́hùn-ún Mistura ṣàlàáfíà ní gbogbo ilé ìgbà. ẹ wo àlàáfíà màláwa ń ti wá ojú ọjọ́ dáa ọ̀nà dáa olúwa ṣeun adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó mú wa sùn pẹ̀lú ayọ̀ àtàláfíà àti àtúnjí pẹ̀lú àtàláfíà alhamdulilayi rọ́bìlì alami ògo ní forúkọ rẹ̀ nípa kábíyèsí wẹ́ẹ̀dọ̀nsá. Na wonder, na miracle.
ọmọdé sùrẹ́ orin dòsì o. ọmọdé sùrẹ́ ẹ̀jẹ̀ kájọ yọ. ọmọ ìbàbà ẹ̀jẹ̀ kájọ yọ. ọmọdé sùrẹ́ ẹ̀jẹ̀ kájọ yọ. everybody lè o ẹ bọ́ sẹ́wọ̀n o. ẹ̀jẹ̀ bàbá. Mistura àṣọ sì wà lára rẹ. ó ń bẹ lára mi gidi gan. Ǹjọ́ wo ló ti gbó gbẹ̀yìn náà kó tó wá di pé ó ṣẹ̀ṣẹ̀ wá dé ní ǹjọ́ wo ló ti gbó gbẹ̀yìn. Ó dàbò ti wọ bí 2 weeks ago báyìí tí mo ti jó nígbà tí mo organize movie premiere kan fáwọn aráalé wa ládùúgbò wa ń bí. Ọ̀sẹ̀ méjì lọ́hùn-ún. Bẹ́ẹ̀ ni. Ó ti pẹ́ jù ojoojúmọ́ lèmi lọ ń jò. Ojoojúmọ́ ni jò tèmi. Ṣé jò bàtà ni àbíjò Ṣàngó àbíjò Jésù? Kò sẹ́lẹ̀ tẹ̀mí ò lè jó ń bẹ̀. Àbí òye ọ mẹ́ta lọ́kàn lọ lọ́wọ́n ọba kò sí ìtẹ́bí. Jẹ́ ìwé ìjìká bàtà ẹ̀ náà bóyá lọ. Bó bá ṣe gbé wá ní ó rí ní. Fàpájó bó bá ṣe èmi ní tèmi ní bá fàpájó bó bá ṣe èmi ní tèmi ní bá fẹsẹ̀ jó bó bá ṣe èmi ní tèmi ní bá fi gbogbo ara. Gbogbo ara ti bọ̀ ọ̀pọ̀ sí ni làwọn tábà ta jù pọ̀ ní ilé ìjàmbá. ọmọdé sùn ẹ̀dọ̀ ẹ̀jẹ̀ kájọ yọ. ọmọdé sùn ẹ̀dọ̀ ẹ̀jẹ̀ kájọ yọ. ẹ̀kú ọ̀pọ̀ rẹ̀ orin ló ti yọ. ẹ̀kú ọ̀pọ̀ rẹ̀ orin ló ti yọ. ẹ̀ka bẹ́lẹ́bẹ́lẹ́ ọ̀bẹ́lẹ́ láyé gbà. ẹ̀ka bẹ́lẹ́bẹ́lẹ́ ọ̀bẹ́lẹ́ láyé gbà. ẹ̀kú ọ̀pọ̀ wẹ́kú tó fẹ́lẹ́fẹ́lẹ́ láyé làwo tí à ń lò yẹn láti ọwọ́ Gbénga Ògúndèyí. Mistura orí yìí ti pẹ́ o àmọ́ ó mèkì sẹ́yìn. Àjẹ́. Ṣé wọ́n náà já sí? Mo já sí o, mo já sáńkíá. Èyí gbọ́rọ̀ àwọn orin bíi eléyìí o kì í gbọ́ àwọn orin tó ṣàǹfààní báyìí tó lálùdó nínú. Ṣọdẹ́lẹ̀ tí mo play gospel to dani àbí òye ọ orin Jésù ni àwọn orin tó gbọ́ lélẹ̀ tí òye ọ gbọ́rọ̀ àwọn báyìí tiẹ̀ àwọn bí kò mọ̀ ṣe tàka súfèé káàkiri kò mọ̀ ṣe tàka yìí sí àgbà ló sì dé. Lẹ́bù tí mi lọ́ǹgì sí. Lẹ́bù tó ṣe kí ni? Kò sí lẹ́bù tí mi ò bìlọ́ǹgì tó bá jẹ́ tàka súfèé tó bá dẹ̀ jẹ́ ká wá mú ẹjíjọ́ mi ẹ̀ṣẹ̀ ìgbọ̀nà kú ti gẹ́gẹ́ ẹjíjọ́ mi ìṣòro kò síbi tí mi ò lọ o. Ẹ̀yin rẹ̀ wo ní ṣe bọ̀lọ̀kù níbo ló ní sẹ́yìn bọ̀lọ̀kù. Èmi ò fẹ́ kí àwọn èèyàn mi ń bìbà tó bá wálé mi kọ́ wá wọ ìwé tó ṣe gbọ̀nàkù. Ọmọ sẹ́yìn bọ̀lọ̀kù yá kí àwọn èèyàn wa tí wọ́n darapọ̀ mọ́ wa lójú ògbó àwọn èèyàn wà lórí ètò bàbíbà lénìí wọ́n ti darapọ̀ mọ́ wa tó ní wọn lọ́dọ̀ rẹ lọ́hùn ká kọ́kọ́ kí wọn ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ rẹ lọ́hùn. The same thing lájọ́ ń ṣe pọ̀ nítorí pé a share post ọ̀dọ̀ yín ni tó bá ṣe ń kí wọn náà the same one náà lájọ́ ń kí pọ̀ a kí àwọn àwa Yẹmí Àdìgún wọn ní happy Sunday. Láti ìlú Canada nìyẹn Toronto ní Canada lọ́hùn. Mọ́mí wa mo máa ń rí pé every time ló máa ń join ìwà dúpẹ́ lọ́dọ̀ ọ̀dọ̀ rẹ̀ ṣe. Àwọn olólùfẹ́ wa nìyẹn. Bẹ́ẹ̀ni Adélakùn Ayọ̀mídé ẹ̀ṣẹ́ Ṣódípọ̀ ọmọ mi Rúkàyàtì àdúpẹ́ ẹ̀ṣẹ́ tẹ̀lé àpò wa. Adélakùn àwọn ti Cairo nìwa àwọn ti wà ní Cairo nìyẹn. Wow gbogbo mi lọ ti ń wò wọ́n tó wá ṣeun o. Ige Ọlá BJ mo rí bíbá yẹn náà àwọn ti wá láti Qatar nìyẹn. Ṣódípọ̀ ọmọwùmí Rúkàyàtì Adétúnjí Rọ́mọkẹ́ mo rí Mistura tí náà ó náà ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa láti ìlú níbo ló wà lọ́hùn Nàìjíríà. Amẹ́ríkà ló wà ní. Americas la wà. Mọ́bìnrin mi ṣe bí gbé Nàìjíríà ni. No, we don't stay in Nigeria no more. That's what is going to happen in our programs in 2 days. Tó o mọ̀ pé ó yẹ kó o sọ òyìnbó mọ níwọ̀n lónìí. Torí kí ni? Tó o mọ̀ torí pé bí mo ṣe sọ ọjọ́ sí mo ní olóyè òyìnbó tó ọmọ ń sọ lójúmọ́. Bọ́ bá wá sọ gbogbo rẹ̀ tán báyìí. Tílẹ̀ ò sì tí ì sùn lọ́dọ̀ yín lọ́hùn kí ló wá fẹ́ sọ lálẹ́. Please, everybody that wants to collect my English from me, all the English in their mouth will come out pátápátá for life. That's what I will say. Owó ẹ̀yẹ ìfẹ́ olúwa àwọn náà wà lórí ètò Adéjọkẹ́ Adéyẹmí Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀yẹ Babálẹ̀yẹ àwọn àǹtí wa nìyẹn láti ìlú Jámánì lọ́hùn láwọn wà tí wọ́n ti ń pa owó. Àwọn náà wà ní ìlú Qatar Ọláolúwa Olúkanni àbúrò tiwa ni wọ́n ní ìlú Amẹ́ríkà lọ́hùn làwọn náà wà tí wọ́n ti ń mú nǹkan jẹ. Adéjọkẹ́ Adéyẹmí olórí Adénìkẹ́ Olúwa ní ṣèkẹ́mi ó dàbí pé ìwọ gangan ni wọ́n kí jù ń bì wọ́n làwọn kí ọ Mistura Asunramu
and my lovely brother Omoloju Olodumare. tó ẹ ṣeun ẹni wọ́n ní God bless us àwọn ní God bless me wọ́n ní God bless me. mo tẹ̀síwúrọ̀ àwọn ará wa tó jẹ́ pé pírẹsẹ́ńtà ẹgbẹ́ wa Délé Thomas Alóyìn lóhùn láti ìlú Houston Texas àwọn náà ti ń wò wá. Kúnlé Crown King bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá wa share gbogbo nǹkan tá à ń ṣe yìí ẹ máa bá wa share káwọn èèyàn míì kọ́ lè máa rí kọ́ máa darapọ̀ mọ́ wa lóòótọ́ bẹ́ẹ̀. orí ìyá wa Fúnmiláyọ̀ Ọlábísí náà àwọn tó wà ń bẹ̀ nífẹ̀ẹ́ mi Ọlábísí láti ìlú Jámánì náà nìyẹn nífẹ̀ẹ́ mi Ìbírónkẹ́ àwọn wà ní Nàìjíríà lọ́hùn tí wọ́n ti ń ṣe fàájì wọn Ọlámídé Abíọ́lá Ọ̀kẹ́ àrí Olúwàbùkọ́lá Adérónkẹ́ Ọláníyàn àwọn wà ní ìlú UK tí wọ́n ti ń ṣararinke ní ìlú London bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. tátún ni òó tàlátún. gbẹ̀ngà mascot wọ́n ń kí wa bí wọ́n ní nice combination ìràwọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ méjì ṣé ìràwọ̀ ni wọ́n ní. ìwà ni mí sóṣùpá ló pè é òṣùpá náà ni mí mo lè gbóṣùpá. òṣùpá ní tíátà ó yá ẹ jẹ́ ká lọ bẹ́ẹ̀ mo rí màámi ìyá ìjọ gangan fún báyìí Asunramu. sọmọ pé òṣùpá olórin wà. bẹ́ẹ̀ni. èmi ò wá jẹ òṣùpá ń tíátà báyìí. kí ló dé ó ṣe tíátà. tẹ́mi ṣe tíátà èyí tí mo ń ṣe ń kọ́. ó lè ká ló ti ṣe rí láyé àwọn ará fi fún ẹ bẹ́ẹ̀. ọ̀gá mi ló ń dárúkọ ń wo ọ̀gá mi ló ń dárúkọ kọ́lọ̀bọ̀rún kẹ́ bàbá lọ́rùn o. àmì. lórí bí mo jẹ òṣùpá ń tíátà séèmù ni bí mo jẹ òṣùpá sọ̀rọ̀sọ̀rọ̀ séèmù ni. séèmù ni. òṣùpá olórin nìkan ni mi ò lè jẹ. ó dà jẹ́ ká fi mi ṣe ìràwọ̀ ká fi wọ́ ṣùṣùpá ìràwọ̀ pàdé òṣùpá ó yá sọ́ọ́lẹ̀. ó dà ìràwọ̀ Mistura. òṣùpá Omoloju. ìràwọ̀ Mistura. kí ló tiẹ̀ dé tó fẹ́ Olódùmarè sára orúkọ ẹ̀ gan-an. orúkọ ńlá ìbéèrè ńlá o ṣeun bí wọ́n ṣe bínú nù ní sórí bí n ṣe wà ẹ́ bí bàbá ṣe ń wò mí àbí Olódùmarè òun ló ń wò àbí òyìnbó Omoloju Olódùmarè òun ló ń wò ẹyin ojú Olódùmarè òun ló ń wò tó wá rí ẹyin Olódùmarè gangan òun ló ń wò. ìwọ mọ̀ bóyá Olódùmarè lẹ́yìn àbí wọ́n mọ̀ bóyá Olódùmarè máa ń fọnu. bóò ni wọ́n ṣe mọ̀ pé kò léyìn. bóò ni wọ́n ṣe mọ̀ bóyá ọkùnrin lẹ́lẹ́dùmarè àbóbìnrin. yàgbó ní sókè fáwọn èèyàn wa náà ká fi wọlé. ó dà. àkókò títẹ̀ lórin wa koríko tó bá ti tẹ̀ kò ní gbèrí o. àkókò títẹ̀ lórin wa àkókò títẹ̀ lórin wa koríko tó bá ti tẹ̀ kò ní gbèrí o. ìyá ni yóò yá lọ́dọ̀ yẹn tó bá ro láròjù níwájú wa ìyá ò ní wá omi. mo ti lè rẹ̀ ṣọlá ó máa dùn bó ṣe dùn. àwọn èmi ti sọ̀rọ̀ ìyá o. àwọn kan tí wọ́n máa ń rí ọsí náà nù bó bá yẹ lè ti di Musiliu Ìṣọ̀lá yìí orin K1 The Ultimate àwọn orin tí wọ́n máa ń rí ọsí náà nù. bẹ́ẹ̀ ni àwọn orin ìgbàlódé kò ń ṣe àwọn ìbílẹ̀ àwọn ìbílẹ̀ share something we no dey do that kind something. bí ọ kò lè yí ọ mo ń wo Kúnlé Crown King èèyàn tíá èèyàn Kúnlé King náà wà. wọ́n bẹ ní Dallas Texas ń bí yìí. Dallas Texas Kúnlé Crown King èèyàn tíá akínyínkínyín àlólódì ẹnìkọ̀ọ̀kan. bẹ́ẹ̀ni. alótú wà lórí ètò ìjọ ọmọ tí wọ́n tún. ọmọ làbẹ̀ ní bí wọ́n ní my beautiful Mistura ṣé ẹ mọ̀ pé tọ́mọ ìbá fáìn wọn àti tọ́pọ̀ mọ́ fáìn wọ́n tún confam. wọ́n tọ̀ ọ́ confam ní correct ní beautiful Mistura. confam ní correct ní wọ́n tọ̀ ọ́ ní. ọ̀sẹ̀ tí a rẹ̀ mọ̀ ní. wọ́n tọ̀ ọ́ ní o mọ̀jẹ̀ wọn tọ̀ mọ̀jẹ̀ wọn tọ̀ o. ẹni bá tọ̀ ọ̀ra ẹ̀. mọ̀ọ́dọ́ Àlàní Àdé Olúyọ̀mádé wọ́n wà ní Philippines lọ́hùn nílùú Manila ó yẹ káwọn ó ti sùn bọ́bá mago tán wà nílùú Philippines mago 11 alẹ́ ni wọ́n wà àmọ́ wọn ò sùn torí ètò àwọn wọn ò sùn. a rí Alájà Ọmọlàbẹ̀ní sórí tẹ̀ rí Alájà Ọmọlàbẹ̀ní alátìlẹyìn wà ní wọn kò sí gbogbo ìgbà wọn bá ti rí lórí ètò báyọ̀ máa ń darapọ̀ mọ́ wà ní.
tí a bá ń sọ̀rọ̀ pé o fẹ́ rán aṣọ kò sí irúfẹ́ aṣọ tó o fẹ́ rán sanyẹ́ ni àlárì ni kí ló tún kù gèlè ìró bùbá ṣòkòtò àti èyí tó máa ń wọ̀ sábẹ́ òun bọ́ bá fẹ́ rán sáà ti tọ̀ alájà Ọmọlàbẹ̀ nílọ. tó bá tán. iṣẹ́ táwọn ń ṣe nù. yàtún wo ta ló tún wà bẹ́ẹ̀ Comrade Abiola Temi láti ìlú Èkìtì lọ́hùn-ún àwọn náà ń gbọ́ wa ń bẹ̀. èmi ti ẹ̀rí ìyá mi dáadáa ìyá mi tó jẹ́ ìyá tó bí mi láti inú rẹ̀ Alhaja Fúnmiláyé Asunramu, God bless you ma. ẹ ṣe. ọmọ wa wà lórí ètò. bẹ́ẹ̀ ni. sọdọ́ mọ̀ kí wọ́n dáadáa o. wọ́n ń gbọ́ yín báyìí wọ́n ń gbọ́ yín wọ́n wò yín. àwàlé wa kí wọ́n ń jọ kan. ó ti dà báwọn. ṣé iyán wà lọ́dọ̀ yìí tọ́ pé iyán làwọn máa ń jẹ. iyán náà ni màmá mi náà máa ń jẹ Èkìtì ní. iyán làwọn máa ń jẹ. màmá akíyí o ẹ kú ìtọ́jú wa ẹ kú ìdùwà lórí ìlú. játún wo Victor Mobọ́lájí Adéwálé Akírógun láti ìlú Sweden lọ́hùn Sweden làwọn wà tí wọ́n ti ń gbọ́ wa tí wọ́n ti ń jayé ń bẹ̀. Akírógun nìyẹn Victor Mobọ́lájí òkìyínkìyín Sunday Adébòmí Colonel àwọn àbíòyọ iṣẹ́ ológun Amẹ́ríkà ni wọ́n ń gbé àmọ́ báyé sọ̀rọ̀ wọ́n wà nílùú Èkìtì wọ́n tún jẹ́ ògbóǹtarìgì nínú pé à ń sọ̀rọ̀ òṣèlú kó lè mọ̀ táwọn èèyàn ìjà kàn ní bẹ lórí ètò pẹ̀lú wa. lórí ètò wa lẹ́yìn adúpẹ́ akínyínkínyín o. Àrígbénga mascot lórí ètò àrí owó ẹ̀yẹ ìfẹ́ olúwa a sì rí Jọkẹ́ Aṣúbíaró láti ìlú US lọ́hùn àrí àbúrò wa rè Jam láti ìlú Philippines Àkànkẹ́ Òtítọ́ Ọlá Dúpẹ́ Ọlá Balógun àwọn náà wà lórí ètò náà wọ́n kí wa Bọ́láńlé Ẹlẹ́ṣin Kẹ́ṣinró àwọn náà wà bẹ́ẹ̀ èrò kan yapa ẹ̀gbọ́n wa Charles Okola àwọn náà wà lórí ètò sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ níbi ká pèdè káwọn náà gbóhùn sáfẹ́fẹ́ Charles Okola àwọn ni olùdarí iléeṣẹ́ Root Radio Log nílùú ibo nìyẹn. nílùú Amẹ́ríkà bíi náà ni. lọ́wọ́ ó yá bá ìwọ náà bá àwọn tó bá wà lọ́dọ̀ ẹ̀ ń bẹ̀. a kí gbogbo àwọn èèyàn Ọládòkun Ọmọlọ́lá Oyèlékè Christiana Bọ́sẹ̀ Engineer Michael ẹ ṣé tí ẹ darapọ̀ mọ́ wa Gbémisọ́lá fún mi àdúpẹ́ ẹ jẹ́ kí a fún àwọn èèyàn ní ihun tó máa fi pè wá sórí ètò yìí tó bá fẹ́ darapọ̀ mọ́ wa àti wípé ihun tá a bá wá sórí ètò gan léni. já kí àwọn kan náà Vini ọmọ ìyá Jésù Bámidélé àwọn wà pẹ̀lú wa lórí ètò Engineer Kúnlé àwọn náà wà pẹ̀lú wa lórí ètò èrò pọ̀ Arámidé Múlíkà Tàdùnní àwọn tẹ̀ tí ń ṣíà ẹ̀ sí ọ̀dọ̀ wọn Adétúnjí Rọ́mọkẹ́ Christiana Bọ́sẹ̀ òkè ó ti pè wọ́n lẹ́ẹ̀kan gbogbo yín la kí pátápátá lólódì ẹnìkọ̀ọ̀kan Mary Adéyẹmí àwọn ti Austria nìyẹn Austria làwọn wà Adéjọ Yẹmí tí wọ́n ti ń gbọ́ wa lọ́hùn èrò pọ̀ Olúwayẹmí òkè àwọn ti Dubai tún nìyẹn àwọn ti Dubai Tọ́pẹ́ Bákàrè mélòó la fẹ́ sọ ní eyín Adépèlé dúpẹ́ lọ́wọ́ wọn ìfẹ́ wa náà ní tí wọ́n fi darapọ̀ mọ́ wa lórí ètò. ẹ ṣé o gbogbo yín tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò lénìí àdúpẹ́ lọ́wọ́ yín ẹ wo a ò lè dúpẹ́ tán ṣùgbọ́n Ọlọ́run á bá wa dúpẹ́ fún yín ní àṣẹ Ìdùmarè God bless always. àǹtí wa Gbémisọ́lá Fúnmilọ́lá àwọn àbẹ̀ Ọládòkun Ọmọlọ́lá Oyèlékè láti ìlú Iléṣà lọ́ṣun state làwọn wà tí wọ́n ti ń gbọ́. ẹ dúró náà màmá lójú ṣé wọn máa ń tẹ̀lé àwọn èèyàn délé wọn tó fi máa lé wọn tó mọ̀nà wọn kí ló lè tó yìí. àṣírí tí ò lè yí ọ ní tí ò lè yí ọ ní tá àmọ́ àbí ò yí ọ jẹ́ gbórí lókè jẹ́ ìná jẹ́ gbórí lókè díẹ̀. ọmọ ẹlẹ́yà pa ọmọ lójú kí ló lè tó ṣàánú àwọn ọkùnrin míì àwọn obìnrin iṣẹ́ tó dárúkọ ìlú tó ti wá ọkùnrin ìṣáá ni. èmi mọ̀ ti gbórí sókè ń tèmi. ó yẹ gbé àrísà àrìnbí ẹni ẹgbẹ́ ń tu ẹgbẹ́ ọ̀tún ara ní fi ń re. bámi ṣètọ́jú orígádé rasake bàbá mọ́ríà àkókò dúdẹ lórí wa. ìrìn lákàtàbù àkókò dúnkẹ̀ lórí wa kí lórí gbọ́ kí lárí gbọ́ látọ̀ sí ọ̀hún àti kí àwọn kí lárí. ṣẹlẹ̀ tẹ́kì máa tún mú wá fún ẹ létí ẹ lónìí. mo sábà àròdè yọ.
ó mọ̀ pé mi máa ń rìn jáde dáadáa mi ò dàbí ẹni tó ìbílẹ̀ ní ẹ́ mi ò lè máa di pé kémi náà kí n máa wá dójúmọ́ lé mo gbọ́dọ̀ jáde kí n mọ ohun tó ń lọ ń gbòòrò. kò sí ìtiwọ̀ kì í rí. eléyìí ìlú wa lọ́hùn ló ti ṣẹlẹ̀ ọmọbìnrin ń bọ̀ láti Amẹ́ríkà ni ọmọbìnrin ń bọ̀ láti Amẹ́ríkà ni lọ́pọ̀ ẹ̀ bá wá gbé ní airport. bàbá pàdé àwọn ọlọ́pàá lọ́nà làwọn ọlọ́pàá bá ní ńlẹ̀ ń bẹ̀ ń wo ó yá show me your passport show me your driver license ẹ ṣàmú gbogbo àwọn nǹkan tí ò wà important táwọn ọlọ́pàá wa máa ń béèrè nílùú wa lọ́hùn. bàbá bí lẹ́ni ìbá provide ẹ̀ okay o this is my driver license this is my vehicle license this is my bag this is my agbọ̀n lọ́ba kó gbogbo ẹ̀ fúngbà tí àwọn ọlọ́pàá máa wò tán lọ́ba rí pé gbogbo nǹkan ló pé. ọmọbìnrin yìí tó dẹ̀ ń bọ̀ láti Amẹ́ríkà ó gbọ́mọ dání ẹni tó bá ń bọ̀ láti ìlú òkè òkun ṣé ọmọ bí wàhálà ṣe máa rí tó jẹ́ pé bíi 2 days ló fi travel ó tún gbé ọmọ dání. làwọn ọlọ́pàá bá ní ó dá o gbogbo ìta ń sọdún a lè release yìí kẹ̀mà lọ́ba ó yá ẹ fún wa ní owó àbẹ̀tẹ́lẹ̀ ìyẹn bribe. lọ́mọbìnrin bá ní láíláí kò jọ níbi táwa ti ń bọ̀ wọn kì í gba bribe ẹ ti wo gbòwe wa gbogbo ẹ̀ ti pé. nǹkan kan nìjà bá di ìjà ọlọ́pàá wọ́n bá bẹ̀rẹ̀ sí ní nà wọ́n níwájú lọ́ nà wọ́n lẹ́yìn lọ́ brutalize ṣá. afúnilówó iná ni. bẹ́ẹ̀ ni lọ́ba mú wọn lọ́ba bẹ̀rẹ̀ sí ní nà wọ́n lọ́rùn lápòpọ̀ wọn lọ́ fọ́ wọn létí lọ́ba gbé wọn dé station. nígbà tó gbé wọn dé station ẹjọ́ tó rò mọ́ wọn lẹ́yìn ọ̀pọ̀ tó ní tó máa ṣẹlẹ̀ tó ní tó máa ń sọ ní station. àtọ́kọ́ wọn dágbà ọlọ́pàá lọ́ba sọ fún wọn wípé nǹkan ẹjọ́ tó rò mọ́ wọn lẹ́sẹ̀ ni pé níṣẹ́ lọmọbìnrin yìí o ló fún àwọn ọlọ́pàá létí fún àwọn. ní báyìí ṣá gbogbo ara wọn gbogbo ẹ̀ ni mo rí ó ti bó gbogbo etí wọn ti fọ́ gbogbo ẹ̀ wọ́n ti nà wọ́n ṣe léṣe àtìyàwó. ó ṣojú rẹ. bí ṣe rí nínú ẹwọn pé irun táwọn ò bá rí àwọn sọ bí ìrìn ní pé kí n rí lójúkorojú ńgbà tó ń ṣẹlẹ̀ mo rí nínú fọ́tò. mọ̀gbọ́ sórí nǹkan tí mo fẹ́ràn rẹ sí ni pé sórí bàbá ti fẹ́ sọ̀rọ̀ tí ìsọ̀rọ̀ tiẹ̀ o ó sì mọ̀ pọ́nnu ẹnu rẹ̀ ó sì wá dùn bí tójú rẹ̀ gangan ló lè ṣe. bí kẹ́yìn ṣe rí sí yìí news is very important tí a bá wo news a gbọ́dọ̀ rí gbogbo ohun tó ṣe ẹ̀yin náà ṣàmọ tọmọkùnrin tó ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àtọ́ ló jalè wọ́n gbé fídíò jáde gbogbo ẹ̀ kárí. lọ́wọ́ yìí nígbà tó mọ àwọn ẹni yìí ojú wọn pọ́n pa ò gbogbo ẹ̀yìn wọn kó gbogbo ẹ̀ kí ló lè tó jì kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀ ní ayé yìí. ṣùgbọ́n àwọn èèyàn ti ń bá wa dá sí o wọ́n ti ń bá wa dá sí àwọn Federation Women Affairs wọ́n ti ń dá sétò yẹn wọ́n ti ń dá sọ́jọ́ yẹn. sórí bákan méjì ni sórí àkọ́kọ́ bóyá àwọn tó ń sọ yìí bóyá wọn fi sùúrù báwọn ọlọ́pàá wa sọ̀rọ̀ sọ pé àwọn ọlọ́pàá àwọn ìjọba wa nílùú Nàìjíríà àmọ́ wọn àwọn agbófinró wa wọn yìí dédé hùwà kan tí ò dáa bóyá àwọn arákùnrin arábìnrin tí wọ́n ń bọ̀ yìí bóyá wọn fi sùúrù tí wọ́n fi bá wọn sọ̀rọ̀ ọmọ pé Yorùbá máa ń sọ̀rọ̀ wọ́n máa ń pòwe wọ́n ní sùúrù la fi yọ sùúrù ní yọ bìlápò. bẹ́ẹ̀ni. bóyá wọn fi sùúrù tí wọn fi bá wọn sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ẹ̀ ṣe di eléyìí tó di ọ̀rọ̀ station. mo rò bí o tí ní experience pẹ̀lú ọlọ́pàá mi rí lóòótọ́ àwọn kan da lóòótọ́ àwọn kan ò da àwọn míì wà tó jẹ́ wípé kẹ́ ṣe dáadáa gan sílé ayé wọn kẹ́ bẹ̀ wọ́n kẹ́ ṣe gbogbo ìpa ẹ ti rí gbogbo ìgbà tí ṣì fi hàn yín owó tó fẹ́ gbà yẹn ló fẹ́ gbà àìmọye ọlọ́pàá tó jẹ́ pé máa lọ lórí títì ní Nàìjíríà tó jẹ́ pé máa gba ọtí lọ́wọ́ àwọn bọ́ìsì tó ń mutí kiri wọ́n máa gba ọtí lọ́wọ́ wọn máa fẹ́ gba bribe. mọ́ bu o ò lè bú ọlọ́pàá torí èmi lẹ́gbọ̀n ọlọ́pàá ó nǹkan tó ṣẹlẹ̀ ò lè ṣẹlẹ̀ sí mi bó bá ṣẹlẹ̀ ń gbé fóònù ń pè ẹ̀gbọ́n mi ni. sọ́tọ́ báyìí ẹ ti tẹsẹ̀ lẹ́bọ̀. ṣùgbọ́n sórí ìtọ́ṣẹlẹ̀ ń tá a bá wò dáadáa láti bẹ̀rẹ̀ bóyá nǹkan kan wà ńbẹ̀ tó ní tí ọlọ́pàá bèè lọ sọmọ pé ìgbà míì ọlọ́pàá ní kí wọ́n mú láísẹ̀nsì kan mú fẹ́ kú láísẹ̀nsì kan mú ìwé ìrìnnà gbogbo ẹ̀ pátápátá wá sọmọ ẹ tó ẹsẹ̀ ń tìlú òyìnbó bọ̀ bóyá náà kàn fẹ́ sọ pé ó ẹsẹ̀ ń tìlú òyìnbó bọ̀ níbi ò lè mú nǹkan kan bóyá àwọn ló fa agídí tọ́ńbọ́lọ́pàá ṣàgídí tí yóò fi dé ọ̀rọ̀ station ó ti tó sọ ìwé àwa o ṣùgbọ́n tá a bá wà wọ́n bá jẹ́ ní ọ̀nà kejì bẹ́ẹ̀ bí ó ṣe sọ̀rọ̀ ni wípé bóyá kí àwọn agbófinró wa kí wọ́n túbọ̀ kí wọ́n máa ṣe sùúrù. àbí òbí ọ̀rọ̀. àwọn èèyàn wa náà dẹ̀ máa ṣe sùúrù. wọ́n máa ṣe sùúrù. sórí
bóòdì ẹ ṣe ń sọ wọ́n ní ká wádìí ohun gbogbo dájú ká sì di ṣe òtítọ́ ọ̀nù rẹ̀ mú kí àwọn agbófinró wa máa ṣe sùúrù pẹ̀lú àwọn èèyàn wa sórí ntọ́ sọ iná tòótọ́ ni kì í ṣe wípé òun parọ́ ọjọ́ kan ọ̀rẹ́ wa kan ó wá láti ìlú òyìnbó ó wá gbé láptọ̀pù rẹ̀ sínú mọ́tò àwọn ọlọ́pàá ní láptọ̀pù wọn ní kó ṣí láptọ̀pù náà èyí ohun kọ̀ǹpútà tá a máa ń gbé lé orí ẹsẹ̀ tá a máa ń gbé káàkiri wọ́n ní kó ṣí ó bẹ̀rẹ̀ sí mọ́ tú gbogbo nǹkan tó wà ní inú rẹ̀ jáde ọwọ́ àwọn nǹkan tó wá pa mí lẹ́nu jù tó yà mí lẹ́nu jù ni pé wọ́n wá rí géèmù oníbọn tí wọ́n máa ń play ó ti mọ géèmù oníbọn èyí tá a máa ń darí sórí wọ́n bá ní gbolo ti rí nǹkan bẹ́ẹ̀ pé ṣe ló fẹ́ rọ ìbọn tó fi ní orú nǹkan bẹ́ẹ̀ yẹn sórí láptọ̀pù ẹ̀ wọ́n ní ó ń wo àpẹẹrẹ bí ó ṣe rọ ìbọn ló ṣe lórú nǹkan báwọn sórí níta wù yẹ arákùnrin dé station pẹ̀lú rẹ̀ nǹkan tó wá yadi lẹ́nu jù bẹ́ẹ̀ ni wípé nígbà tí wọ́n wà fílẹ̀ wọ́n wá ní lọ mú owó ńlá wá kì í sọ̀rọ̀ bíi 200,000 náà ní kó lọ mú wá bó ṣe tẹ̀mí nù ìjọba Olódùmarè mo ní mo mọ̀ yan èmi fúnra mi. ọmọ ọlọ́pẹ́. ó lóun jẹ́rìí mi mo ṣe gbé aago ni mo ṣe pe ọ̀gá wọn ni mo ní hello ta ni sọ̀rọ̀ ṣé DPO nù ọmọ mi kan bẹ lágbo yín bẹ́ẹ̀ ẹ filẹ̀ kò sí ohun tó ṣe ẹ filẹ̀ ọjọ́ tó pa múdíje mọ̀ fi ń jọ́ sí ìṣèlú mi ló gbà á lẹ̀. sọ́lọ́pàá lọ́jọ́ ló kú díje mọ̀ fi àjọ ọlọ́pàá Nàìjíríà. jágbó ní ẹ̀jẹ̀. níbo ló ti lẹ́nu ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́pàá London láti fèèyàn lẹ̀ ẹ ti ń tẹsẹ̀ lé. mo rò pé ọmọ mi ọmọ níjọ́ mo Olódùmarè ni. Òṣùpá lọmọ. mo rò pé ọmọ mi Òṣùpá. ìràwọ̀ jágbó ní sókè náà. Kó tó di ta kúrò ní ibi abala tí a wà yìí jẹ́ ká kí àwọn èèyàn wa kan ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa Dr. Comfort mọ́mọ́ àwọn láti UK lọ́hùn wọ́n wà lórí ètò pẹ̀lú wa lónìí àbí òye jẹ́ ká kí Seida Oyinlọ́lá Ọláníyàn láti ìlú Ghana àwọn tí ń gbọ́ wa ayaba animasha ọláọlá Fọlákẹ́mi Ọlọ́run ní sọlá láti Amẹ́ríkà Ṣẹ́wà Diana àwọn náà wà ń bẹ Arámídé Múlíkà tọ́lámù ní náà ti ní orú experience yẹn rí èyí tó sọ yìí ó láwọn náà ti ní orú ẹ̀ rí màmá wa Comfort Dr. Comfort mọ́mọ́ àwọn náà ní sùúrù patience is really needed wọ́n ní sùúrù ní ọ̀rọ̀ tí a sọ tán yìí àbí òye ọ Gabriel Olúkìtìbí àwọn náà ń kí wa lórí ètò yìí lónìí Àbíkẹ́ Àkànbí Kẹ́ni Sùúrùlérè àwọn ni wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ ọmọ Yorùbá ní ìlú Malta ní Europe lọ́n so ti gbọ́ Malta rí. mo ti gbọ́ Malta mo ti gbọ́ iṣẹ́ pàṣípà mo ti gbọ́ Malta rí. lẹ́yìn Nàìjíríà Amẹ́ríkà nìkan ló tún dé. èmi ọmọbọ́lá ní ọmọ àsùn. níbo ló tún dé lẹ́yìn Nàìjíríà Amẹ́ríkà nìkan ló tún dé. mo ti dé Qatar mo ti dé Dubai rí. lójú oorun. mo ti dé Germany lójú oorun. díje mọ̀bì kan fi ọ̀rẹ́ rìn ilé agodo lọ́hùn ó lójú oorun ló ti ojú ẹni tó wọ́n rí ojú oorun ló ti wọ́n rìn. London tó wà àṣebá mọ́ inú my sweet FM ló ń gbé. torí nínú kó rìn kó débì kan lójú oorun tàbí inú fíìmù. tó bá jẹ́ tinú fíìmù ni kò sí ìlú tí mi ò tí ì dé rí ayé mi. mi ò tí ì ṣe ó ti ṣe láyà yọ sí
tó lọ yá mẹkáníkì agbépo gbogbo ẹ̀ mo ti ṣe rí inú fíìmù. DJ Murphy mọ́ gbọ́ mi sójà láwọn onífíìmù ìrọ́pọ̀ ní ọ̀rọ̀ wọn. Wọ́n wà ní Nàìjíríà wọ́n wàá sọ ìlú Amẹ́ríkà fún wa wọ́n wàá sọ pé lẹ́yìn 20 ọdún nílùú Amẹ́ríkà tí wọ́n bá wá sọ rẹ̀ sórí ibi tí wọ́n sọ nílùú Amẹ́ríkà ojú títì Amẹ́ríkà ni wọ́n sọ fún wa wọ́n sọ ẹni tó wà gọ̀gọ̀ nílùú Amẹ́ríkà wọ́n wá padà wọ́n sí Nàìjíríà lẹ́yìn 20 ọdún sẹ́yìn ẹ̀ tún wá padà sọ ìlú Nàìjíríà fún wa. wọ́n sọ pé kí ni make believe òun lọ̀rọ̀ tíátà ìyẹn òkun ẹ̀ ibi tó bá wà ká wà lásìkò yẹn make believe ẹ̀yin ẹ̀kọ́ ọgbọ́n ta sọ nínú story ta fún yín. àwọn dà kò sí wàhálà àwọn náà kúkú jàǹpátá. bẹ́ẹ̀ni ẹ lè jàǹpátá ó ṣe o ẹ ṣe jàre. tó gbogbo pátápátá la kí lórí ètò lónìí tẹ́ ẹ darapọ̀ mọ́ wa èmi ọmọ yín Ọmọlójú Olódùmarè náà ni pẹ̀lú Mistura Asunramu ní My Sweet FM bó ṣe máa ń wáyé náà nìyẹn lọ́sọ̀ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ Sunday My Sweet FM nílùú lọ́nà làwà tá a ti ń dá gẹlúgẹlú tá a ń dá gẹlúgẹlú àwọn èèyàn ń darapọ̀ mọ́ wa lórí ètò tí ì ṣe kékeré tó nọ́mbà tí wọ́n fi bá wa dá sétò lónìí kí DJ Murphy náà kó bá wa gbé sí ojú ìwòran àwọn èèyàn ń bẹ̀ yẹn àwọn tí wọ́n ń gbé wa lórí rédíò ní My Sweet FM akíyín àwọn tí wọ́n ń gbé wa lórí Android akíyín ẹ̀yin tẹ́ ń gbé wa lórí Facebook náà akíyín orí ibo ni wọ́n tún ti ń gbọ́ wa Mistura. orí gbogbo social media wa pátápátá náà ló ti ń gbọ́ wa. orí Instagram wọ́n ń gbọ́ wa wọ́n gbọ́ wa orí Twitter wọ́n gbọ́ wa kí ló kẹ́lẹ́ tí mo ti rí ọ lẹ́nu ọjọ́ mẹ́ta ọ̀hún náà. orí Snapchat. ó tún wà ń bẹ̀ àṣẹ DJ Murphy náà wà lórí Snapchat ní tẹ́ ẹ̀ mọ̀ ń wá káàkiri òye mi. ẹ kí ni wọ́n wá débẹ̀ tó fi rí wa ń bẹ̀. kí ni ìwọ wá débẹ̀ tó fi rí wa lọ́hùn. ọ̀rẹ́ mi kan ló fi hàn mí ó ní kí n wò ó. ẹjọ́ orí bèbí ilẹ̀ ni ẹ ṣé gbogbo ayé ti mọ̀ tó ti lù kọjá tó jẹ́ pé sí ìbá tún dé gan a tún ti ń rí òun ni wọ́n ṣe ń sọ pé òun ni wọ́n ṣe fi hàn àwọn àṣẹ orí ayé ilé àgbọ̀n. òṣùpá ló ń pè ní ìbílẹ̀ òṣùpá. ìbílẹ̀ ní òjèrè ìbílẹ̀ òsì Nigeria Limited. òṣùpá sọ̀rọ̀sọ̀rọ̀ ló ń pè ní ìbílẹ̀. yìí ṣì. ọ̀dà lágbà tí àwọn èèyàn fi bá a dá sórí ètò lónìí bá wa pe ti ọ̀dọ̀ rẹ lọ́hùn. ọlọ́sọ́dún ìwà bàbá mi mo rí yín tẹ bá wa share fídíò wa God bless you sir. Àǹtí wa kan náà dẹ̀ sọ fún wọn pé kán share ẹ ṣe àdúpẹ́. nọ́mbà tí ẹ máa fi darapọ̀ mọ́ wa lénìí lórí ètò Amuludun òun ni +1 469 300 7129 +1 469 300 7129. tó òun náà lẹ ti gbọ́ ẹ lórí ètò Amúlùdùn lónìí nọ́mbà tí ẹ fi pè wá bí tọ̀dọ̀ rẹ̀ ò bá wọlé torí a lè sọ fóònù tí Mistura ń lò mo ti ní kó yẹ fóònù tán wọn lọ́sọ̀bẹ̀ òun mọ́ ṣé ẹ máa fóònù tán lọ́sọ̀bẹ̀ àwọn Nokia ayé àti mo ti ní yé lò lọ́rẹ̀ẹ́ ra tuntun iPhone ń bẹ ó bá lè lo iPhone ra Samsung. wọlé já sórí 67129 ẹnkẹgẹ yín àti tákàdá yín kẹmọ kọlẹ bí nọ́mbà àwọn ò bá wọlé ẹlẹtọ sórí +31 520 35498 lẹ́ẹ̀kan sí jẹ́ kí n tún pe àwọn nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí +146 93007129 ó dàbí nọ́mbà àtọ̀dọ̀ rẹ lọ́hùn náà àbí. mo ṣe pé bí àwọn ọmọ Nàìjíríà tó máa ń pe 080 2344 52 dán. mo ṣàgbìyànjú. o try you try. ó ń bọ̀ jẹ́ kí n wò kan sí ẹjẹ́ tún pẹ̀yọ kan sí +44 7555 988 739 nọ́mbà tí wọ́n fi bá wa dá sétò tèmi ní ẹ torí pé ètò tèmi pẹ́pẹ́ ó gbọmọ pọ̀ nǹkan ó gbé nǹkan nu aláàárẹ̀ ó jàgbá torí jẹ́ sọ fún ọ DJ Murphy ètò yìí dàbí pé eégún fẹ́ jó àbí òye ọ òjò fẹ́ rọ̀ ọ̀rọ̀ wa gbọ́dọ̀ fẹ́ kó rán àkóòdù pé fàṣẹ ẹsẹ̀. ó kí ẹsẹ̀ làgó. ẹjọ́ orin sápẹ̀ mú bọ̀. onímọ̀ ní dábí erin ó jẹ́ bí èkúté owó yìí ni ọwọ́ tó owó lé
là o àti jẹun o ìyẹn wá tán pa o. Ojú wa fojú wọlé ó gbá lóye mi ó gbóhùn ẹ̀ fún mi ó ṣàánú mi olóńgbò lọmọdé máa lọ owó ti bá máa o. Ọlọ́run ti dá mi ó Ọlọ́run ti dá mi ó Ọlọ́run ti dá mi ó Ọlọ́run ti dá mi ó. So nígbà tá a ti ju nọ́mbà táwọn èèyàn wọ́n fi bá wa dá sí ètò lónìí káwá sọ pé wọ́n bá wa dá sí àbí òye ọ ṣé o fẹ́ kí n sọ àbí kí wọ́n sọ nǹkan táwọn èèyàn ó bá wa dá sí. Ìrẹsọ lókè lọ́hùn nítorí pé ní ẹnu onípọ̀n láti ń gbọ́ pọ̀n. Ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ìwọ náà mú òwe díẹ̀ ọ̀kárì. Mo ṣàkèsì kan náà. Torí nǹkan tí a fẹ́ sọ lénìí tá a fẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n bá wa dá sí lórí ètò tòní. Láti sọ ní ìdánlọ́rọ̀, láti sọ ní ìdánlọ́lá, láti ilé ìgbéyàwó, láàbùrí o, láti sọ ní ìdánlọ́rọ̀, láti sọ ní ìdánlọ́lá, láti ilé ìgbéyàwó, láàbùrí o. So nǹkan tá a fẹ́ káwọn èèyàn bá wa dá sí lórí ètò tòní òun ni wípé sórí àwọn èèyàn wà ní àwọn ìlú kan tá a gbọ́dọ̀ dárúkọ nílẹ̀ Áfíríkà wọ́n wà nílùú kan lókè òkun tí a gbọ́dọ̀ dárúkọ tí yà sì ń jẹ wọ́n bẹ̀. Àbẹ́ yìí ọ ẹlòmíì ìtàlẹ́ ẹlòmíì ń sùn o mọ̀ gbọ́ mi sùn. Ọlọ́run ọba o. Ìtàlẹ́ ẹlòmíì ń sùn o kò nílé tó sùn o. Àbẹ́ yìí ọ ẹlòmíì yóò dé lu òyìnbó tán àti jẹ yóò di wàhálà. Ẹlòmíì yóò sì gbéra kò lẹ́mọ̀ kò lẹ́bí kò lára níbi tó ń lọ. Àbẹ́ yìí ọ yóò wá mọ̀ jẹ ìyà nílùú òyìnbó. Èyí ò lè mí gan wá lò lọ́kàn mi pé kí ni àti ẹ̀kúkú ń wá lọ ìlú òyìnbó. Nígbà tó yẹ pé ìlú wa gan fúnra wa ó tó wá jẹ ó tó wá mu alépo a ní góòdì a ní èédú gbogbo oríṣiríṣi ohun àlùmọ́nì àbí òyìnbó síbà ń bẹ oríṣiríṣi nǹkan ní bẹ́ẹ̀ lù wa epo wa gan tí wọ́n tẹ̀ ń wà nílùú wa gan ó tó kí là ń wá káàkiri ìlú òyìnbó. Àbí òyìnbó lọ́kàn mi mo kàn wá pinnu mo ní ìlú wa gan ó dáa ju òkè òkun lọ kí là ń wá káàkiri. Mo sì mọ̀ pé ṣé ó ṣe ń ronú sí yẹn ní báyìí ni àbí wọ́n gbé wá fún ẹ lójú oorun. Wọ́n gbé wá fún mi àwọn ẹ̀mí ló gbé wá kí là ń wá káàkiri òkè òkun ìlú wa wà nílùú kí ni káàkiri òkè òkun. kí là ń wá káàkiri. Ọ̀pọ̀ yanturu nǹkan lèmi wá káàkiri lókè òkun o. Bí kí ni. Wọ́n máa ń pè ní òyìnbó tó bá wọn ẹ̀kọ́ tu tó bá wọn ẹ̀kọ́ má tu torí mo rò pé òun bínú mi lórí ètò yìí báyìí greener pastures ló ń pè. Sóhun ló ń wá káàkiri ó yà tún ní Yorùbá. Mọ̀ gbọ́ èmi ò lè tún Yorùbá débẹ̀ torí ìmọ̀ Yorùbá yìí tó ń sọ̀hún. Ẹ̀pẹ̀wé ilé àná náà ni yóò tù. Òun mo fi wá sọ lọ́kàn mi pé ká kúkú dúró nílùú wa gan ká mọ jẹ oríṣiríṣi ká mọ jẹun kò sún tá a fẹ́ lu wa táàrí ṣebí àmọ́ borí ti ni kí là ń wá lọ sókè òkun kí là ń wá káàkiri. Ṣé torí ẹ̀bà tí wọ́n ti tó ń jẹ ní òun ló ṣe nípò fẹ́ dúró lù yín? Kì í ṣe pé torí bẹ́ẹ̀ bá ṣé wọ́n ò gbà pẹ̀lú mi pé ìlú wa dáa ju òkè òkun lọ ṣé wọ́n ò gbà ni. Èmi ò gbà òkè òkun dáa jù lọ ibẹ̀ lèmi wà. Kí nìdí? Ibẹ̀ ni òbí lọ́ọ̀jì sí báyìí òkè òkun dáa jù lù wa lọ. Lákọ̀ọ́kọ́ èèyàn kì í ṣàìsàn nílùú òyìnbó. Bí ọba wá ṣe àìsàn o àmàgbọ́ èèyàn kì í sábà ṣàìsàn kò sí nǹkan tó ń jẹ́ mosquito pé kinní kankan tíhun kankan
kò ní jẹ wá kiri nílùú òyìnbó ara èèyàn máa ń lólólóló ní tẹ́yìn kan bá dé Nàìjíríà bí ìlú tẹ bá ti rí ọmọ náà why you look so freshy like this nítorí ara ètò mú lóló ìyẹn náà tó bá wá jẹ́ wípé èèyàn wá tiẹ̀ wá ṣàìsàn ètò ìjọba ti wà tó jẹ́ wípé tó bá ṣàìsàn tó jọmọ nílùú tó jọmọ níwèé o á lọ síbẹ̀ gbogbo ìṣọ́ráǹsì nǹkan ara ẹ̀ máa mọ́ wọ́n máa fún nítọ́jú tó péye á máa lògùn ẹ̀ lásìkò ó ti níbi gbogbo ẹ̀ ṣe rí ṣùgbọ́n nílùú wa bó bá débẹ̀ a máa ní ẹ̀jẹ̀ òtó ọkọ̀ èèyàn fẹ́ bímọ lásán máa ní kọ́kọ́ wá donate ẹ̀jẹ̀ kí ló lè tó yìí. Mo gbọ́. ọkọ̀ donate ẹ̀jẹ̀ yẹn ìyàwó ẹ̀kọ́ ló fẹ́ lẹ̀jẹ̀ fún ọ wọ́n fẹ́ lò fálòmí lọ hospital ẹni ẹlẹ́ni tí wọ́n jẹ́ pé ẹ̀jẹ̀ ti gbẹ tán wọ́n tún máa gbẹ̀jẹ̀ lára ẹ̀ wọ́n máa ní dandan tọ́kọ̀ ò bá fẹ́ jẹ́lẹ̀ wọn ò ní tọ́jú ìyàwó àìmọye ẹ́sídẹ̀ǹtì tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ọ̀nà ọ̀dà títí ọ̀dà kòtò mo ti ní ẹ́sídẹ̀ǹtì rí níwájú ọlọ́ àfihàn kòtò ló jẹ́ kí ẹ́sídẹ̀ǹtì yẹn ṣẹlẹ̀ lọ́dún náà lọ́hùn tí mọ́tò sọ máa sọ́ọ̀tì gbèrògbèrò ọlọ́run lọ́nà àdìyà sómi lórí third mainland gbogbo ẹgbẹ́ bíríìjì gbogbo ẹ̀ ti wó tán. Máa gbọ́ báwo kan tí wọ́n rí nù máa gbọ́ ìlú wa náà lè dà bẹ́ẹ̀ ìlú òkè òkú tí wọ́n sá lọ́hùn ṣé ọjọ́ tí wọ́n ṣe ọjọ́ náà ni wọ́n ń kọ̀run ni. wọ́n ṣẹ̀ṣẹ̀ dá lu wálẹ̀ ni. Mo gbọ́ òwe púpà tí wọ́n máa ń pàtó ní Rome was not built in a day. Ọjọ́ tí a gùn ọjọ́ náà kọ́ là ń kọ̀run ìtumọ̀ rẹ̀ nù bí ó bá yí ọ o. Ọ̀dà sọ ìdí tí wọ́n fi sọ pé ọjọ́ ọmọ bá dáyé tí ọjọ́ náà ni ó bẹ̀rẹ̀ sí rìn ní. Ìlú òkè tó ń sá lọ tó mo yọdún táwọn ti bẹ̀rẹ̀ tí wọ́n ti sọ́mọ bí ìlú wọn ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. ní 56 old. Sórí jẹ́sọ̀ káwọn èèyàn tó bá wa dá sí jẹ́sọ̀ kọ̀ọ̀kan fún ọ. Sórí ti ilé ìwòsàn tó sọ. Àbí òye nígbà tí ojú ò ti là ní ti ilé ìwòsàn bọ́ bá dá àwọn ilé ìwòsàn wa nílùú wa báyìí torí tó ti pẹ́ tó ti kú òǹlé ní ojú ọmọ nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́. Pọ̀jù ìpẹ́ tí mo kú òǹlé o mo lè ṣùgbọ́n dé láìpẹ́. Torí ẹ̀ lẹ́yìn ṣe mọ nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́ ìwà tí díje mọ̀ fẹ́ ó pẹ́ ti kú òǹlé. Sórí nǹkan tí mò ń sọ yìí sórí bọ́ bá délé báyìí ìwòsàn ti wà kọ́dà ìwòsàn ọ̀fẹ́ wà. Sórí ìjọba ti wá ń gbìyànjú báyìí tí wọ́n ń kó oríṣiríṣi oògùn sílé ìwòsàn. So wá rí yàtọ̀ sí pé ìjọba ń kó oògùn sílé ìwòsàn àwọn aládàáni àwọn iléeṣẹ́ aládàáni ti wá wà tó jẹ́ wípé wọ́n fi oògùn ṣọwọ́ láti ìlú òyìnbó tí wọ́n ń kó ránṣẹ́ sí ìlú wa. ó ṣe gbé lóyìnbó ìtọ́kọ̀ sí kó ránṣẹ́. Sórí èyí gan ló fi yẹ kó o dúró kó ọmọ sá lọ kí wọn náà lè jàǹfààní nínú rẹ̀. Sórí jẹ́ ń sọ kejì fún ọ sórí ti ọ̀nà tó mẹ́nubà àbí òye ọ ọ̀nà tó ní òjà sórí ọ̀nà tó mẹ́nubà àbí òye ọ sórí díẹ̀díẹ̀ níjọba wa ń ṣe nǹkan àbí òye ọ sórí àwọn irinṣẹ́ tí wọ́n fi ń ṣe nǹkan lu òyìnbó kì í ṣe gbogbo ẹ̀ la ní nílùú wa àbí òye ọ so àwọn ìjọba wa náà àwọn náà ti ń ọ̀dà wọ́n ti ń sọ pé àwọn irinṣẹ́ ńláńlá náà káwọn náà mọ̀ kó wá kí wọ́n máa ṣe kí wọ́n lè máa rí lò fún ojú ọ̀nà àbí òye ọ sórí jẹ́ wá sọ nǹkan fún ọ ó wá ní àwọn ọ̀nà kan tó jẹ́ pé àwọn ìjọba tí wọ́n ti ṣe ń sìn tí wọ́n fi ń rówó àwọn ọ̀nà tí wọ́n báwo ọ̀nà tó ń ṣe tó fi ń kówó jẹ tí wọ́n ṣe dáadáa tó tún máa bàjẹ́ láìpẹ́ ọjọ́. tó wà ń bẹ̀ ní ìwọ tó sì lù wá tó mo yọjú tó ti kó òǹlé jà sójú òpèlè káwọn èèyàn kan bá wa dá sí bọ́ bá rú ọ lójú. bọ́ bá wa dá sí ṣé torí ẹ̀bà àtàkàlà tó rí jẹ kódà kí ló dé tí wọ́n fi dúró sí lò nílùú. pé kí ni. ká ní Nàìjíríà ló wà ní ká ní ìlú ẹ̀ ló wà ní ṣé gbogbo bá ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀rọ alúlujára wa òbí máa gbàgbàgbàgbà káàkiri àṣẹ orí ara wa ṣe pẹ̀lú kọ́ọ̀tù. tá a sọ fún ọ kó sinmi Nàìjíríà tá a sọ fún kó kí ìṣèlú wà láwa tá a sọ fún ọ. mo ò ní pọ̀ sí alọ́ wa sí máa ṣe gbàgbó gbogbo tí wọ́n máa ti dàrú ẹnu wọ́n máa ti papọ̀ sẹ́nà ọ̀bùnmí. jẹ́ sọ fún ọ tó sọ yìí àwọn náà ti ní Nàìjíríà àwọn ará Nàìjíríà wọ́n ń wò wá báyìí sórí arábìnrin kan wò wá báyìí jẹ́ orúkọ rẹ̀ fún ọ Ọmọlọ́lá Adélékè ìlú tó ti ń wò wá báyìí ìlú Nàìjíríà ló ti ń wò wá. wọ́n lè wò wá nítorí àwọn kan ló ń ṣe ojú òpó wọ́n lè rí dáadáa ṣùgbọ́n ẹ jẹ́ káwọn lọ káwọn jẹ́ káwọn lọ gbé sójú òpó. mọ́ gbọ́ Adébákẹ́ Adédàpọ̀ láti ìlú Mọ́tà àwọn ní kò sí ìlú tó dàbí ilé. wọ́n bóyá Mọ́tà nílé wọn ìjà yìí náà bóyá Mọ̀tínà yẹn nílé wọn wà. Mọ́tà ni wọ́n wà tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ tẹ́lẹ̀ lórí mò ń bọ̀ jẹ́ káwọn yá pé wọlé jẹ́ ń ju orin sókè náà.
àfihàn lọ́kàn balẹ̀ àtúntò mi ní mọ̀lẹ́ o àlàáfíà ló kú ọ̀rọ̀ àfihàn lọ́kàn àmúmi ní mọ̀lẹ́ o olúwa o ọlọ́run ti dá ọlọ́run ti dá orí ní bàbá orí ní bàbá lálálálálálá o. Olódùmarè gbọ́ mi. A ti ní àlejò lórí ètò wa yìí. Ọ̀ya. Ẹ dárúkọ yín fún wa o àlejò wa. Kíníkà lórúkọ tèmi mú kí ẹkú ètò. Ẹ ṣeun. Ọ̀pọ̀ ti fi òkè ìpèrú. Ẹ ṣeun. Akọ́kọ́ ní bá ṣètò ìdílé. Lẹ̀kùn mọ́ lẹ̀kùn àti ẹ̀kọ́ tó tún méjì ní tẹ́lẹ̀ yìí fẹ́ jọ. Ó kéde ibi tó kù sí ọ̀pá ní wípé bàbá sí ìdílé ìyẹ̀wò wọn ò lè kà yẹn àti pàtàkì. Bẹ́ẹ̀ máa sí ìdílé ìyẹ̀wò wọn ò lè ọba ti èèyàn kẹfà sí àwọn olóòtú. Bí ò bá ti lọ ní ìyẹ̀wò wọn á ní local champion. Ẹ̀sìn pé àlùfáà ti lọ ìdílé ìfọ̀sọ̀ ìfọ̀sọ̀ sọ pé wá ìmọ̀. Òbí wá sí ilé ìyẹ̀wò akẹ́wọ́ká ìmọ̀ Ọmọkún ìmọ̀ ni ẹ ṣe. ìyẹn ti pàtàkì láti jáde. Ìsáwọn fọmọ pé ẹ̀kọ́ṣọ̀ kéèyàn ń tún. Ìlẹ́nu wa ní Nàìjíríà kó olówó ó jẹ́ ìgbádùn ayé ẹ̀. Mo ráwọn tí òwò Amẹ́ríkà ní ń jẹrẹ Amẹ́ríkà ní Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Bí òde sí Nàìjíríà yẹn, iná ilé tí wọn ò rí kú. Ẹ ṣe ẹ ti bá mi mẹ́nu bà ná. Ẹ wo àìsàn jẹ Nàìjíríà rẹ lómìnira tí ó ṣàìsàn tí ó fi onídọ̀kọ̀ ara rẹ̀. Ìjọba àkànní ní Nàìjíríà ni wípé adágbogbo ẹ̀ ìlú ìjọba. Ẹ ṣeun Kúnlé Crown. Ó dà ẹ ṣeun sọ ká lè fẹ́ lómi láyè láti pè wọlé náà. Wọ́n ní ká fẹ́ lómi láyè láti pọ̀ ẹ ṣe gan adúpẹ́ Kúnlé Crown. Ẹ ṣe. díje mọ̀fì ní yàrá agbára ẹ bá wa chẹ́ẹ̀kì láàyè àwọn èèyàn láwọn pè wọlé wọn ní kò tí ì wọlé. Oore ni bàbá ń gbé fún wa o. Ìmọ̀ yìí débi o. Ìmọ̀ yìí rọ́bì o. ẹ̀yin tẹ́ bá láǹfààní láti pè wọlé sórí ètò ẹ bá wa pè wọlé sórí ètò kẹ́ bá wa dá sétò yìí ẹ pè wá sórí bá wọn pè wá sórí WhatsApp ẹ lè lo +44 744 072 1923 lórí WhatsApp +44 744 072 1923 tó ẹ lè pè náà sórí +44 bẹ́ẹ̀ bá fẹ́ pè wá wọlé ẹ lè pè wọlé sórí +44 20 35 19 7611 lẹ́ẹ̀kan sí +44 20 35 19 7611 ẹ bá wa dá sétò ẹ bá wa sọ fún Mistura pé kí ni wá káàkiri ìlú èbó fíìmù lọ wá yà fíìmù tó wá yà ìlú èbó ya fíìmù rẹ tán kó o sì padà sí Nàìjíríà kọ́mọ jẹ́wọ́ rẹ kọ́mọ jẹmúlá rẹ jẹ́jẹ́ lè ọ̀gbọ́. ń padà lọ jẹmúlá mi mọ́ wọ̀rí jẹ́ kí n dúró sí greener pastures yìí oru ò mú mi rárá àtijọ́ ti dé báyìí lẹ́gẹ́ mi ti ń yòróró ló ti ń jẹ yìnrìn oru ò mú mosquito jẹ mí tí ò jẹ mí ebi ò pa mí òróró òwọ̀n epo òwọ̀n bí ó ṣe wà ló ṣe wà recession ò wà
kí ló dé ilé ayé bí wọn. ibi tó ooru ti mú ọ Nàìjíríà àbí nílùú wa ibi tó ooru ti mú ọ. wọ́n mú mi Nàìjíríà wọn múná lọ. sábúlé ló gbé ni sábúlé ló gbé nígbà tó wà nílé ni. abúlé àti ilé ayé tí ó da àti VDC gbogbo ẹ̀ lọ ti múná lọ. aṣọ́wó tẹ́gbà iná lò ẹ̀ṣọ́wó àrítáàsì ṣe àrítítì ṣe kí. àwọn ibìkan wà nílùú wa pẹ̀lú bó bá gbé bẹ̀ iná wọn èyí lọ bó bá ya fọ́tò ń bẹ̀ bó bá sọ fún ọ pé Amẹ́ríkà ló ti ya fọ́tò yìí o ò ní jiyàn. àbẹ́wọ́n ló pa wọ́n fi kọ́ àwọn torí ká pè wá rọra lé ń bẹ̀ ká lè wá kọ́lé síbẹ̀ wọ́n fi ń tàn wá ni àwọn ẹni tó bá ń ṣerú ẹ̀ ẹ̀yẹn lọ bèrè irú iye owó rẹpẹtẹ tí wọ́n ń sọ ní inú ilé yẹn. jẹnẹrétọ̀ lọ fi tọ́bọ̀ lọ jẹnẹrétọ̀ repo ẹ máa tún lọ repo ẹ ṣe repo sí mọ́tò ó dọ̀pọ̀ àmú yín bẹ́ẹ̀ lẹ ṣe repo sínú jẹnẹrétọ̀ wọ́n á tún bá yín mix omi mọ́ jẹnẹrétọ̀ abátún polúkúrú musu á ṣe gbà ó kí ló dé. ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ ń gbọ́ ètò yìí ẹ bá wa dá sétò nítorí mò ń sọ fún Mistura báyìí kò fẹ́ gbọ́ kò fẹ́ gbà. jẹ́ tí wàá sọ ohun tó tún ṣe pabambarì ẹ̀ nílùú yìí látijọ́ tí mo ti wà ń bí mi ò gbọ́ yéé pamọ́lẹ̀ mi ò gbọ́ Jésù óyá ẹgbẹ́ ọ̀gá Jésù oníkálukú níbi tó bá ti ń worship Ọlọ́run ẹ̀ ó wà secluded no noise no problem kò sí àwọn ohun tó bẹ̀rẹ̀ láyé ariwo tó máa ti wà wọlé ilé ẹgbẹ́ náà tó wọ́n mú ẹgbà wọ́n ṣe kí ló dé kò sí gbogbo hello ìkọlà orúkọ yìí mo lẹ ti pè wá wọlé jàre. ẹ ṣe màámi mo ń sọ fún Mistura mo ní ìlú wa ó dáa jù ìlú èbó lọ kò sí àwọn wákàkiri ìlú èbó ẹ bá ń sọ fún. bákan ní èdè táwọn èèyàn bá dá sí ìlú wa ìlú ọlọ́ra ni. ẹ ṣeun. ìlú wa náà la pàṣẹ. lóòótọ́ kò sí nǹkan táwọn wá tó bá jẹ́ pé ìlú wa náà òkè nígbà tá a ní ọ̀rọ̀ tá a kà síta àwọn òbí tá a sáwà yìí wọ́n tọrọ wọn síta àwọn náà la máa greediness ló pa Nàìjíríà ìmọ̀tara ẹni nìkan. ìmọ̀tara ẹni nìkan. ìtura wa náà bá da gbogbo eléyìí tí wọ́n sọ yìí ẹ wá sọ wọ́n ẹ̀ ní ìlú ìlú ò lè jẹ ìgbádùn ẹ̀. ẹ ṣeun. tó bá dà bẹ́ẹ̀ Nigeria is the best place to live. ẹ ṣeun. àwọn tí ò níbẹ̀ wọ́n wà òkè náà táwọn tó bẹ́ẹ̀ tí ara àpò ara wọn ni wọ́n dáwọ́ yẹn sí. ọjà kó sápẹ́lẹ̀ lọ́dà tí ń sáré yẹn pé tíṣẹ́ bá wà o lè máa nẹ́ẹ̀sì bẹ́ẹ̀ o lè náà wà nínú báńkì iná náà máa ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí tó bá sanwó náà wọ́n máa jà. bẹ́ẹ̀ ni. wọ́n màmá. ẹ dákun ìyá mi ibo kankan la ti ń pè l'Amẹ́ríkà jàre. ẹ ṣeun ibo la ti ń pè láti Amẹ́ríkà. ẹ ṣeun jàre màmá mi kò ní bàjẹ́ fún yín àmọ́ rí yín bá. tó o ti rí tó ń wo bí ọ̀rọ̀ ṣe ń lọ sórí jẹ́ tí wàá yànnà náà kankan fún ọ. tó o mọ iye táàsì o mọ iye owó orí o mọ iye gbogbo ẹ̀ tó ń san bẹ́ẹ̀. tó bá jẹ́ Nàìjíríà tó o lè san ìdámẹ́wàá owó tó ń san owó orí owó iná owó omi owó tó o fẹ́ páàkì mọ́tò owó tó o fẹ́ lọ tọ́lẹ̀tì owó tó o fẹ́ wẹ̀. nítorí ní dídí òfin táàsì UK ló ti fẹ́ pa òun ó sì wá nínú máa lọ Nàìjíríà mo ní kẹ́rù rẹ̀ kọ́ mọ́ lọ kò sẹ́yìn. jẹ́ kẹ́mi wá sọ kinní kan mi ò ní sọ tó yẹn ká ní pé mo wà nílùú mi ṣùgbọ́n gbogbo kinní tó sọ ilé mi náà sọ nílùú mi ní owó kékeré ṣùgbọ́n mi ò ráǹfààní ẹ̀jẹ̀ mo ń sanwó táàsì ní Nàìjíríà mo ń sanwó ilé mo ń sanwó omi mo ń sanwó iná wọ́n mú ná lọ a lè wà fún 1 week kọ́ mọ̀ fún wa níná ṣùgbọ́n níbi owó nǹkan tó sọ yẹn ó máa fùnà gbogbo ẹ̀ ló máa rí. torí wípé ò lè ní sùúrù ni. nítorí Ọlọ́run. bọ́ọ̀ bá ní sùúrù torí. nínú tí láti kékeré tí mo fi bẹ̀rẹ̀ sí ní bímọ ní sùúrù dé ìtàwọn tún mo fẹ́ ní sùúrù. mọ̀ gbọ́ bó o bá ní sùúrù omi ó ṣe òkúta jiná bí ojú bá farabalẹ̀ òyìnbó yóò rí mú sórí ibi tí nǹkan lọ báyìí pápá àwọn ìjọba tí ń bẹ lóde sìn jẹ́ẹ̀tì ni wọ́n gùn fast track tó wá ní fast track
sórí ìyẹn ìjọba ìwọ gùn ni ṣé fún ẹ láǹfààní àti gùn. kí ló dé ṣe mọ gbọ́ èmi kò sí ní bá fi jẹ́ẹ̀tì ṣe èmi ò nídìí jẹ́ẹ̀tì. àwọn fast track nìyẹn. bí n bá fẹ́ travel jẹ́ mọ́ ogun economy tí mò ń gùn bí báyìí jẹ́ mo lè ra àwọn bí àṣà jẹ́ nípa gbọ́ wà bẹ́ẹ̀ náà ní wà. kí ni. we are going on the fast track first class làwa ń bọ̀. lè jẹ́ káwọn olè kan wọ́n máa lé mi káàkiri àwọn tibítibí àwọn ilé ọ káàkiri èmi ò ní dárúkọ wọn torí afẹ́fẹ́ la wà àwọn tibítibí àwọn ilé ọ káàkiri nígbà tó ń gun jẹ́ẹ̀tì ìwọ gbójú kòkòrò ń bẹ lójú rẹ. ó lè ní sọ́kọ́ kò jẹ́ẹ̀tì. ó ṣàwọn gun jẹ́ẹ̀tì káàkiri gidi sórí ìka tá à ń sọ ọ lọ bọ́ bá lè ní sùúrù ìlú wa ó dà mo sọ fún díje mo fi ń jọ sí tó lóun kẹrù òun lọ Nàìjíríà pé táàsì UK owó iná owó omi rẹ ti fẹ́ pa òkú owó tó ń sa yóò gan ó ti pọ̀ jù mo ní ìlànà ní díje mo fi ọba ilé lọ ọba ilé ní sùúrù díẹ̀ àwọn bó bá ti lè ní sùúrù mọ bọ̀ wá sí ìlú wa ọlọ sórí owó tó fi ń sanwó omi tó ń sanwó ilé tó wà láì ọkọ̀ ilé ọkọ̀ ojúlé mẹ́fà. gẹ́gẹ́ bí tí wọ́n sọ kinní kan fún ẹ níbi ìṣó ti gbọ́tọ̀ ti ní pé wọ́n ń kọ́lé rí tí wọ́n ń gba ọmọ nílẹ̀ láyè ní ìlú wa lọ́hùn ọmọ nílẹ̀ awádúró tiẹ̀ ilé tó ń kọ́ gan wọn níjẹ́ orí kọ́. nọ́mbà 2 ni wípé tọ́mọ bá lọ sílé ìwé ní ìlú wa lọ́hùn kò ní ríṣẹ́ ṣe á lọ sáàbù ẹlòmíì sáàbù ìjọba ibẹ̀ ló ń gbà lọ tó máa gbà kú ọlọ́run má jẹ́ ká kú kékeré ẹlòmíì àṣẹ gbogbo yẹn tán á sáàbù ìjọba tán wọn ò ní fún níṣẹ́ ìmí àwọn aríṣẹ́ tán at the end of the year at the end of the month 20,000 50,000 lówó oṣù wọn báwo lówó yẹn ṣe fẹ́ tó wá ná nílùú wa ṣùgbọ́n nínú ìlú bí tó wà yìí tó bá wáṣẹ́ kúṣẹ́ ọwọ́ ẹ̀ tó ṣiṣẹ́ dáadáa ọ̀nà ẹni tí ò ṣe ò jẹ tó bá ṣiṣẹ́ dáadáa wàá rí owó tó máa fi sanwó ilé wàá tún lájẹṣẹ́kù tó máa fi ránṣẹ́ sílé ṣé mo parọ́. ó dà wọ́n gbọ́ ṣé odò èèyàn ló wá ní àǹfààní láti lo òkè òkun ni ẹni tó wà láǹfààní láti lo òkè òkun ńkọ́. wọ́n ṣe dandan ẹni bá dúró sọ̀hún kó tara mọ́ṣẹ́ owó ẹ̀. ọgbọ́n ẹlòmíì ò mọ̀ ta lé yóò mọ̀ ta mọ́tò ẹlòmíì mọ̀ ń jí owó ẹ̀gbọ́n rẹ̀ fa lórí pé abẹ́ lọ lóyìnbó yìí àbẹ́ yọ ní pátápátá pera rẹ̀ yóò tún wá bọ́ sáwọn àti owó àwọn àtìláwí tí wọ́n tún gbà wọ́n fà lórí fọ̀dàkùn orí owó tó ti tùjọ ohun tóun fẹ́ fi lọ lóyìnbó òun táwọn àtìláwí tí wọ́n gbà lórí tí wọ́n fẹ́ bí ó bá tu orí owó náà jọ tó bá fi bẹ̀rẹ̀ ìṣòwò tó fi ń ṣòwò ní ìlú wa ṣé kò ní jèrè ni. á jèrè. ṣé kò ní jèrè ni kájú mọ̀ sọ mọ́ bọ̀ jẹ́ ká gbórin sókè náà nígbà táwọn èèyàn wa tí wọ́n bá fẹ́ nọ́mbà yẹn láti ọ̀dọ̀ rẹ kí wọ́n tún lè mọ nọ́mbà tí wọ́n lè pè wá sí. nọ́mbà látọ̀dọ̀ mi ni +1 469 300 7129. láti ọ̀dọ̀ mi náà ń bì nọ́mbà tó wọlé tó jẹ́ pé ẹ lè pè tí ó sì já gaara sí ilé iṣẹ́ My Sweet FM òun náà ni +1 469 300 7129 ó tún wà bíbáyìí náà bó ṣe rí WhatsApp náà lẹ́fẹ́ tó wá sí +44 744 072 1923 jẹ́ kí n tiẹ̀ bóyá kàn tiẹ̀ bá wa pín ẹ̀ sí ojú screen lọ́hùn èrò pọ̀ lójú òpó òun ló fà á tí àwọn kìíní ìwọ̀n ṣe wọlé dáadáa ẹ tún lè pè sórí ilé náà +44 2035 19 7611 yẹ́ ń sáré gbórin sókè náà ká tó mọ bẹ́tò lọ.
ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ló kù fún wa lórí ètò ẹ pè wá wọlé kájọ dá sétò yìí kẹ́ bá wa dá sí kẹ́tẹ̀ bá mi yànnà náà nǹkan tí mò ń sọ kẹ́ lè sọ fún Mistura wípé táwọn dóòlù wa ọ̀sẹ̀ ju ká wà ní òkè òkú lọ. ẹ̀gbọ́n mi Yẹmí Ẹ̀míọlá ẹ̀gbọ́n mi nìyẹn láti ìlú Kàtá wọ́n fẹ́ bá wa dá sétò gan ẹ bá wa sọ fún Mistura wípé káwúkú dúró nílùú wa gan ọ̀sán ju ká mọ̀ wà ní òkè òkun kólúwẹ̀ wa mọ̀ jìyà kan ó mọ̀ sùn ta bó bá dé àwọn ìlú mi bó bá dé UK bó bá dé Amẹ́ríkà sí bó rí wọn bó rí bọ́n sùn ta káàkiri ni ìwọ náà mọ̀ náà. níbo ni àwọn èèyàn tó ń sùn ta. ṣé wọn sùn ta ni ṣé òòrùn àwọn tó nílé lórí ni ṣé òòrùn àwọn tó nílé lórí. wọ́n wà bẹ́ẹ̀ náà lọ sí wà nílùú wa náà wọ́n wà nílùú wa náà. tó o mọ̀ pé bó bá fẹ́ jáde báyìí bó bá ní mọ́tò bó bá fẹ́ wọ tẹ́kisí nílùú ibi tó bá wà sọmọ yẹn tó fi wọ tẹ́kisí lẹ́ẹ̀kan ṣoṣo bó bá wà nílùú wa mélòó lọ fẹ́ owó tó fi wọ tẹ́kisí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tó wà ń ó fi wọ tẹ́kisí tó ẹ̀ 5 àbẹ́ 6 nílùú wa lọ́hùn. ṣùgbọ́n mi ò ní sọ dẹrùn mọ́ ọ gbọ́ gbogbo nǹkan dẹrùn àbí òye ọ jẹ́ ìdẹ́rìn nǹkan pa ọ́ lọ́jọ́ kan mo lọ ìlú kan nílùú wa lọ́hùn náà ni àbí òye ọ so wá ní èmi ló ṣe MC ń bẹ̀ mo wá ṣe pé ẹ dákun torí Ọlọ́run kí ọkọ ìyàwó àti ìyàwó àwọn ní ijó kan lójú agbo lónìí kí wọ́n wá fi ẹsẹ̀ ra ijó àmọ́ bí ọkọ àti ìyàwó ṣe ń jó ijó wọn tí wọ́n fẹsẹ̀ ra ijó ẹ mọ́ gbàgbé MC náà ní ẹ̀gbẹ́ kan bí ẹ bá ti ń náwó fún ọkọ ìyàwó àti ìyàwó ẹ máa fi ránṣẹ́ sí MC náà ní ẹ̀gbẹ́ kan. ó tún tọrọ owó. mọ́ ọ gbọ́ kì í ṣe pé tọrọ owó dandan ojúṣe wọn ni àbẹ́ yọ ó rí kan tó ṣẹlẹ̀ àwọn aráàlú òyìnbó tí wọ́n wá àwọn wá ná $1 lójú àgbo $1 sórí báwọn ará àtọ̀dọ̀ wa nílùú wa bá ṣe dé nìyẹn tí wọ́n ná 1,000 sórí 1,000 náà mi ń jọ ní mo ka 1,000 mẹ́wàá àwọn aráàlú òyìnbó wa ná mi ní $1 $1 nínú àti mo ti lò $1 sí òun tó jẹ́ bóyá ló pé 5,000 mo sì káwọ́ 1,000 tí mo rí lójú àgbo ó ju 20 lọ ṣé ìlú wa kọ́ làwọn ń wà tí wọ́n ti ń ṣiṣẹ́ àwọn tó wọ́n wá nílùú òyìnbó tó wá náwó $1 lójú àgbo. alówó jura wa lọ. kí ló sọ. alówó jura wa lọ àwọn tó bá pàdé láti ìlú òyìnbó wọn lówó lọ́wọ́ ni tó bá ráwọn tó lówó ọbẹ̀ wọ́n á fún $20. níbo so ìwọ bá wù àwọn aráàlú òbó máa ń láwọn ọwọ́ wọn bí ẹsẹ̀ wọn. gbogbo wọn láti fi sọ táàsì tán ṣùgbọ́n wọ́n rí owó wọn wọ́n rí ó fùnà nítorí gbogbo ohun tó fẹ́ ló wà available. mo gbọ́ sísítà wa kan Yẹ́misí Bánjọ Karunwi YBK àwọn pè wọ́n àwọn bẹ ní London wọ́n ní abeg jèrè wọ́n ní gbogbo lè kò síbi tó dàbí ilé wọ́n ní ilé yẹn ti ní olúwẹ̀ ti lè nísìnyí àbí òye ọ òsibí tó wà best luck ẹsà àwọn náà darapọ̀ mọ́ wa Olúwatóyìn ẹ̀sẹ̀ àwọn náà darapọ̀ mọ́ wa lórí. gbogbo tó bá ti wà ilé ẹni gbàgbé òṣìṣẹ́ bẹ́ẹ̀. bàbá wa ni àwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò tó ọjọ́ rebi àná òórùn rebi àtiwọ̀ nígbà tí a bá nílò káwọn èèyàn kan bá dá sórí ètò náà já gbórin díẹ̀ náà ká tẹ̀ dá tọ́mì kékeré wá nǹkan tútù mu.
máyè lọ. Ìròyìn máyè lọ. Ìròyìn jẹ́ tí pọ̀jọ́ yìí. Ìròyìn jẹ́ tí pọ̀jọ́ yìí. Ìgbà tí ń bá la ìdè mi. Ìgbà tí ń bá la ìdè mi. Mistura àjásáré polówó ọjà náà lórí ètò. Tí ó bá kún lórí gẹ́rígẹ́rí là ń pè ẹni tó mojú ògún ló ń pabì nírè tó bá jẹ́ ti kábánisì ètò ìnáwó lọ́nà tó bá òde ìwòyí mu kí wẹ̀jẹ̀wẹ̀ mú lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ ìyẹn event planner kábánidarí ayẹyẹ dẹ́rẹ́ pòṣónú múnú ẹni dùn ìyẹn MC káṣẹ́ẹ̀tò sọ̀rọ̀ olówó ọjà lórí ẹ̀rọ agbègbè kárí ayé international broadcasting kágbé olórin àti òṣèré lárugẹ fún ìpolówó kárí ayé music and films promoter ó yá Omoloju production international limited ní ẹjẹ́ lọ OPIL kò sí màgòmágó lọ́wọ́ tiwọn ẹ̀yin náà darapọ̀ mọ́ wọn lónìí ó dájú pé ẹ ò ní kábàámọ̀ láíláí fábàdà ẹ kàn sí wa lórí Facebook, YouTube, Instagram at Omoloju Olodumare tàbí kí ẹ pè international number wa +4474072192 tó bá dẹ̀ jẹ́ ní Nàìjíríà nọ́mbà wa nìyí 08069131555 Omoloju Production International Limited OPIL ilé iṣẹ́ tó fi ní lọ́kàn balẹ̀. Join the Nollywood diva Mistura Asunramu, aka Olodumare, live on Facebook and Instagram on the radio program titled Connect with Misty on 11th Media Radio USA and Mistura FM UK. Every Friday, 1 p.m. Texas, 2 p.m. New York, Boston, Maryland, and so on, 7 p.m. in UK and 8 p.m. in Nigeria. Follow the link www.mixlr.com/11thmedia or download www.mysweetfm. To participate, please call +1 469 300 7129. We are also into filming, technical equipment, projector for rents, video coverage, photography, sports management, magazine productions, and event packaging in general. We can give you shout-outs on special occasions, including birthdays, weddings, anniversaries, graduation, and so on. For updates, subscribe on our YouTube page, 11th Media TV. Follow us on Instagram at Mistura Asunramu, on Facebook at Mr. Misty, on Instagram at 11th Media Global Concept. For sponsorship and advert, please contact us on +1 469 300 7129. At 11th Media Global Concept, it's entertainment at its best. You can feel it. Ètò yẹn tún ti dé ilé lóko kájọgbọ́n takọtabo kò ti yá ọmọdé pẹ̀lú àgbà ọ̀rọ̀ ìṣítí má tún lè yí o kájọgbọ́n pẹ̀lú Omoloju Olodumare kájọgbọ́n ọ̀rọ̀ ìṣítí kájọgbọ́n ètò àsìkò tó ń gbọ́ ní lọ́gbọ̀n rí kájọgbọ́n lórí My Sweet FM 97.5 kájọgbọ́n bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìṣítí dé
kọbítíkọbìtì kọ́kọ́ ètò kan tó ń kọ́ni lọ́gbọ́n tọ́ni sọ́nà dánilẹ́kọ̀ọ́ tó ń dáni lárayá pẹ̀lú àṣà ọgbọ́n ìmọ̀ àti òye tó jáde. Ètò alára àgbàyídá tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ ìṣítí pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, asọ̀rọ̀gbayì, Ọmọlójú Olódùmarè tí ò ní sọ̀rọ̀ tẹ́ láí ní gbogbo ọjọ́ Monday, ọjọ́ Ajé ní aago 2 ọ̀sán fún gbogbo olùgbé United Kingdom, aago 3 ọ̀sán fún gbogbo àwọn olùgbé Nàìjíríà lórí ìkànnì yín My Sweet FM 97.5. Ọgbọ́n àti ìmọ̀ sodo sínú rẹ̀ láti tọ́ wa sọ́nà àti fúnni ní ìmọ̀ràn àti láti gbé àṣà wa lárugẹ síwájú sí i. Ẹ lè gba application My Sweet FM sórí Android àti Apple phones yín tàbí kí ẹ darapọ̀ mọ́ wa bí a ṣe ń ṣètò lọ́wọ́ lórí Facebook, YouTube àti Instagram tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +44 744 0721 923. Tẹ̀ sójú ẹ̀ filẹ̀ má yí kúrò Ọmọlójú Olódùmarè máa bá ètò ìsónílẹ̀ ọ̀rọ̀ ìṣítí. káàbọ̀ padà sórí ètò láti yàrá ìpolówó ọjà wa lọ́hùn-ún. tó ọjọ́ rebi àná òórùn rebi àtiwọ̀ àbíbò ni Mistura. bẹ́ẹ̀ ni ó ń rèé ọlọ́run kó ṣọ́ wa. gbogbo ẹ̀jẹ̀ àbí òye. Look at that. To àtọmọ àbí òye wọ́n ṣe náà sí àwọn kan bẹ́ẹ̀ wọn àwọn kan tó jẹ́ kó lè dẹ́kun ìwà jàǹdùkú pàápàá láàrin àwọn onímọ́tò lóríṣiríṣi tí ò sí ní wọ́n lè mọ̀mọ́ síbẹ̀ lọ́dọ̀ yín lọ́hùn tó ti yọ àmọ́ ọjọ́ àgùn láàkànrùn gbogbo nǹkan tí à ń sọ yìí yóò padà wá di ìtàn àbí òye o bẹ́ẹ̀ni bàbá ní àfojúsùn ohun gbogbo yóò ṣe déédéé àmọ́ kó ló pé a lọ lórí ètò lónìí ibi tí a fi àdàgbà ètò rọ̀ sí àti àwọn kan tí a fi ẹnu rẹ̀ gúnlẹ̀ lórí ètò
a sọ bàbá ti padà dé láti ibi orin tí a fẹ́ gbọ́ yìí. Before I say something, people run down to my house. Before I say something, people run down to my house. They want to come back now to see a die. They want to come back now to see a die. Aye, 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 tó torí bí ká fẹnu rẹ̀ gúnlẹ̀ sí lónìí àbí òye ọ tó ń bọ̀ mí kúrò tó ń bọ̀ mí. wọ́n gbọ́ ṣùgbọ́n ẹ yí ní ọwọ́ ọ̀dọ̀ yìí ẹ yí sílẹ̀. agbára lọ́wọ́ ni kinní náà ti ń dún. ó dáa àwọn èèyàn kan sọ̀rọ̀ kan síbí by comfort mọ́mọ́ wọ́n ní the future of our lovely country Nigeria is in our hands. We need to rebuild it for our future generation. Ẹ ṣé gan. Àwọn èèyàn ti sọ̀rọ̀. Wọ́n ti sọ̀rọ̀ rẹpẹtẹ lórí ètò wa. Wọ́n ní ojú kòkòrò wọ́n náà ló ń pa ìlú wa. Àwọn ní kò síbi tó dàbí ilé. Àwọn kan ní kílẹ̀ ni yìí sọ. Àwọn kan ní kò síbi tó dàbí ilé náà. Àwọn kan ní wọ́n làwọn gbádùn Yẹmí Ẹ̀míọlá. Wọ́n ní àwọn gbádùn ètò wa. Wọ́n ní ó wà informative. Wọ́n ló dẹ̀ fi àṣà Yorùbá wọ́n ló fi hàn. Sáyẹ̀sì olùṣàkísà àwọn náà kí wa. Yẹ́mi sí bájọ́ kárọ̀. Princess Fats àwọn náà bá wa dá sórí ètò. Wọ́n láwọn èèyàn tí ń sùn tá a wà ní orílẹ̀-èdè gbogbo. Wọ́n ní àwọn tí tó ń ṣiṣẹ́ àwọn tó ń ṣiṣẹ́ ní ìlú wa tí wọ́n ń gba owó oṣù tí wọn ò kówó jẹ kò lè ná owó ní ìnákùná tó ń gbọ́. Princess Fọlákẹ́mi wọ́n ní kí a darapọ̀ ká jọ tú ìlú wa ṣe kí wọ́n lè gbà sá lọ lóyìnbó mọ́. Kábíyèsí bá wa lórí ètò lónìí pẹ̀lú wa. Kábíyèsí ọba Festus Adékúnlé Adéyẹmí Alákànlá wọ́n pè wá wọlé kó tó di pa kó lórí ètò náà. Yá gbà pé hello ẹ káàsán o. Ó ti já tó bóyá wọ́n lè pè wá padà bí wọ́n máa ń gbọ́ wa. Wọ́n lọ pé Adéwùmí Bímbọ́ àwọn náà ń kí wa lóríṣiríṣi. Ká kí gbogbo yín tẹ́ bá wa dá sí ètò lónìí lọ́mọdé lágbà lóbìnrin àti lókùnrin. Beatrice Bukky Ìyálájé worldwide wọ́n wà lórí ètò. Anne Ebun Davis àwọn Canada kan náà akíyín dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. Tó ibi nǹkan tí èmi kàn ní láti sọ ni wípé àti òkè òkun àti ìlú wa ibikíbi tí a bá wà tá a ti ń rájé jẹun tá a ń rájé mu. Àwọn ẹgbẹ́ wa gun mọ́tò táwa náà ń bá wọn gùn tá à ń gbé láyọ̀ àtàlàfíà. Bẹ́ẹ̀ ni ìlú àti pé ibi tí orí bá dá ní ibẹ̀ náà ni à á gbé. Ọ̀dún kádàrá wọn sọ wípé Nàìjíríà ń bẹ nílùú wa ń bẹ náà ni wọn ó ti ṣoríire. Ọ̀tọ̀lọ́pọ̀ ló sì jẹ́ wípé ìlú òyìnbó ni kádàrá wọn kọ pé wọn ó ti ṣoríire. Àmọ́ wọn kó lọ́wọ́ orí àti àdúà fún sí Ọlọ́run ọba ìdùà náà ni. Kò síbi tí a bá wà tá a bá ti wà ẹ tarí jẹ arímu arínarí lò ibẹ̀ náà ni ilé fún wa. Ẹ ṣeun Beatrice Bukky Ìyálájé worldwide àǹtí mi pàtàkì mo kí yín. Kí ni ìwọ náà ní sọ látọ̀dọ̀ rẹ lọ́hùn ká tó di pé adágbére lórí ètò? Lọ́dọ̀ tèmi wọ́n ní ibi ilé ọ̀hún ilé gbogbo ibikíbi tá a bá wà kí Ọlọ́run ọba kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa kí àdáwọ́lé wa kí ó máa yọrí sí rere. Kọ́lọ́run dẹ̀ máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa ká má rogun àkóbá àdábá ká má rogun alátakò. Gbogbo iṣẹ́ tá a bá ń ṣe náà ká máa fi lọ́lọ́run lọ́wọ́ wíwọlé wíbọ̀ wa kí ó máa já sí rere kó máa jà sásán. Bàbá wà ní Nàìjíríà náà gbogbo nǹkan wa kó máa lọ déédéé. Àdúrà òun la máa fi wá tì í kí a dẹ̀ bẹ àwọn ìjọba wa náà kí wọ́n bá wa dá sí gbogbo nǹkan tó ń lọ. Báwọn ọ̀dọ́ bá wa dá sétò tá à ń ṣe yìí náà èyí náà pé DJ Murphy á tún gbé wa sáyé gbogbo orí ẹ̀rọ pátápátá mọ́ YouTube gbogbo ẹ̀ la máa wà táwọn èèyàn ti máa gbọ́ wa. Ọlọ́run á ṣeun.
èmi ọmọ yín náà ni mo ti wá dágbére fún yín lónìí lórí ètò Amuludun wípé tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ pàdé èmi ọmọ yín Mistura Asunramu ọmọ ṣàṣọrẹ́ Asunramu ewu sí mo ní kí n kí wípé ó dàbọ̀. àwọn èèyàn ní nẹ́tíwọ̀kì wa ó ń lọ sókè ó ń lọlẹ̀ wọ́n ní kò dáadáa lónìí wọ́n ló ń já wọn kúrò wọ́n náà tún gbìyànjú láti pè wọlé wọ́n ní kò èrò ti pọ̀jù lójú òpó gbogbo yín la kí pátápátá àlólódì ẹnìkọ̀ọ̀kan ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń bá wa dá sí ìfẹ́ wa náà lẹ́ní tí ẹ fi ń bá wa darapọ̀ lórí ètò àmọ́ a tún gbìyànjú jù báyìí lọ náà ní ọjọ́ mẹ́jọ àjẹsẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ní bóyá funfun ní bóyá dúdú ni tí ì mọ̀ àmọ́ kọ́ lọ́ọ́ bá àmì ìdù àkómọ fún wa ṣe náà ni èmi ọmọ yín Ọmọlójú Olódùmarè ló ń dárúkọ ló ń kí yín lórúkọ my sweet 97.5 FM nílùú London DJ Murphy ní ọlọ́wọ́ bọ́tìnì wa tó bá gbé sókè tó máa di wálẹ̀ ló àdúgbò náà iléeṣẹ́ wa kó má jù bá ṣe parí gbogbo yín tẹ̀ dára tó mú àti àwọn tẹ̀ pè wọlé àtẹ̀yìn tẹ̀ pè wọlé àti ẹ̀yin tẹ̀ ń wò wá tí ẹ sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ̀ rí wa náà tẹ̀ kọ́mẹ́ǹtì gbogbo yín pátápátá la kí àlólódì ẹnìkọ̀ọ̀kan à ń lọ láyọ̀ á tún pàdé láyọ̀ káyà láyọ̀ ká pàdé nílé ká mọ̀ sí lòdì lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa tí ìjọ ọjọ́ mẹ́jọ tí ẹ pàdé wa lórí ètò Amúlùdùn àmọ́ ẹ má gbàgbé pàdé mi ní orí ètò ọ̀rọ̀ ìṣítí ní ọ̀la Monday gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bá ṣe máa ń ṣe náà nìyẹn ọmọ yín Ọmọlójú Olódùmarè náà ló ń kí yín àti Mistura Asunramu pé ó lè kí ni. ó dàbọ̀. ó dìgbà kan náà. láṣẹ ìdúró. àìdè wá sí i.